nǹkan tó wà ń bẹ náà ló wà ń bẹ but fine oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀ kó tó kó máa gbé tí revelation fi máa wá ó wà ń bẹ clearly ẹni sùúrù náà wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ṣe ẹjọ́ fún layman as in for a layman interpretation fún Mr. Bakari ẹni sùúrù ṣe máa ka lárúbáwá yẹn ká gbé lárúbáwá wà ṣe máa ka. èmi ò wá bá yín ka lárúbáwá ń bí báyìí clearly ṣe mọ̀ ló ṣẹlẹ̀ tí ẹ bá ti lè tún kínní ẹ lè bọ́lẹ̀ ṣẹgbọ́. it's all right no problems no problems. because nǹkan tẹ wá ṣe ẹ lè dáhùn ẹ ní wọn ní wọn máa ní kọ́mọ̀ jáde ní 7 o'clock adẹ̀ni tí wọ́n ti pààyàn kan tẹ́ mọ̀ rí ẹ lè sọ̀rọ̀. ok ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yin náà àwọn òfin táyì fún àrùn yẹn get. èmi náà ní táyì fún kí n máa bá yín tún kí ní then if that should be the case. sẹ́rí nǹkan tá a máa ń sọ lélẹ̀ irú wọn báyìí wọ́n máa ń wá ta wọ́n fẹ́ wá sọ nípa Yorùbá bọ́ wọn ò lè sọ nípa nǹkan tí wọ́n gbé dání tó jẹ́ ẹ̀sìn wọn yẹn nǹkan tí ó dẹ̀ tí wọ́n gan nìyẹn wọn ìgbẹ́ tó wà nú ẹ̀sìn wọn wọ́n ń fọwọ́ bò wọ́n ń faṣọ bò ẹ̀dẹ̀ ń sọ nípa ẹ̀dẹ̀ máa balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀sìn yìí tẹ gbé dání tó jẹ́ ẹ̀sìn apànìyàn ẹ̀dẹ̀ lè sọ ń pa ẹ̀ tá bá ti gbé síta fún yín tẹ bá ti kà ẹ̀ wá gbin sínú nǹkan tá à ń sọ nìyẹn pé ẹ sòótọ́ fáwọn èèyàn. Good evening. Good evening. How are you? Yoruba ni wan be o Mr. Mohammed. So you speak to us in Yoruba, please. So you can unmute your mic. Abi ṣebí Mr. Mohammed jẹ́ ló sọ̀rọ̀. What if I do not understand Yoruba? Mr. Mohammed, Yoruba la máa ń sọ bí báyìí, so gbẹ̀yìnbó. Tó o bá gbọ́ Yorùbá ibi ò ṣe fún ẹ, go to the next channel. Ẹ lè lọ sí ọ̀dọ̀ aláwàìfẹ́, ẹni tó wà lókè yín yìí, ẹ lè follow yàwá yẹn. Kẹtẹ̀lé wọn, wọ́n máa ń sọ Gẹ̀ẹ́sì dáadáa. Àyè wà fún yín láti sọ òyìnbó ń bẹ̀ yẹn. Mr. Adéwálé Àyùbá. Ẹ kúrò lẹ̀ gbogbo. Ẹ káàbọ̀. Ẹ kú ètò. Agbára Ọlọ́run orísun Yorùbá ò ní dàrú. Wọ́n ṣe. Agbára Ọlọ́run àánú kẹ̀ táwọn àánú ẹ̀kẹ́ Yorùbá náà túbọ̀ gbé gbogbo wa o. Ṣé rí èmi nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé ṣé rí àwọn pípò yìí nǹkan tó máa dálẹ̀ apá àwọn ọ̀nìkà Yorùbá wọn. Then number two ẹ kọ́ dé tẹ̀rọ̀rí sílẹ̀ o ọmọ fúnra wọn gan ọmọ àgọ́ against ara wọn. Wọ́n fúnra wọn máa go against ara wọn. Ṣẹ́rí mo come across ibi kan ní Bible gbà tí Moses kọ́ ọmọ Israeli lọ. Wọ́n dé ìlú kan mo ti gbàgbé exactly verse yẹn. Wọ́n mú nǹkan kan lu yẹn. Gbà tó mú nǹkan yẹn. Ọlọ́run dẹ̀ sọ fún wọn pé kó má mú nǹkan kan. Gbà tó wá kú ni Ọlọ́run wá bá wọn sọ̀rọ̀ mọ́. Ọlọ́run bá wọn sọ̀rọ̀ torí ó ti go against Ọlọ́run. Ibẹ̀ ló wá ń lo Yurin àtúrin yẹn bó dàbí ẹ̀rìndínlógún ló ń dà á. Èyàn ni wá sọ fún pé wọ́n ti ṣẹ̀sọ́ Ọlọ́run pé ìlú kan wọn kọjá bẹ́ẹ̀ pé Ọlọ́run ní kàn máa mú nǹkan kan. Ẹ̀dẹ̀ ti lọ mú nǹkan bẹ̀. Ìdí nìyẹn lọ ṣe gbóhùn lu wa mọ́. Pé wọ́n ṣe wá sọ fún pé kàn lọ dá nǹkan yẹn padà sí ìlú yẹn nítorí pé ẹ̀tọ́ ìlú yẹn ló ní nǹkan yẹn kì í ṣe fún wọn. So Ọlọ́run ti dá wa pẹ̀lú gbogbo nǹkan ta ní gbogbo nǹkan tó ní kálukú nílò láti survive Ọlọ́run ti dá. Ó ti fún Yorùbá tiẹ̀ ó ti fún UK tiẹ̀ ó ti fún China tiẹ̀ ó ti fún Saudi tiẹ̀. Kí ló wá dé tá wá lọ ń ṣe àyànjú ràn nǹkan tó ń sún mi lọ́rùn pípò yìí nìyẹn. Now ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí sì mo ti gbọ́ níbì kan wípé wọ́n ní pé Bukola náà sọ pé ó ní èdè tẹ́ bá gbọ́ ló máa fi máa bá yín sọ̀rọ̀. Now ẹ wá sọ fún yẹn sì pé kó tu kò fẹ́ sọ. Now ẹ mọ òtítọ́ àti sòtítọ́ yẹn ó dẹ̀ ní í lára. Why tó dé gbá láti sòtítọ́ ó ní í lára. Ẹ mọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tá lọ́ra ń fà bí n ṣe wà nítorí gbà tí mo come across tí mo wo a lot of country tí máa wò wọ́n tí kí wọ́n there is nothing about religion lọ́dọ̀ wọn. Then àwọn Saudi tá à ń sọ yìí ẹ̀mọ́kọ́ tí wọ́n fi ń bí mi sà ìwà burúkú kọ́ wọn o. Mo wo fídíò Saudi kan ọmọ Nàìjíríà lọmọ ẹ̀ mọ̀ bóyá Yorùbá ayé bò ní wọ́n ṣe ẹnu ọmọ yẹn báyìí wọ́n dẹ̀ yàgbẹ́ sí lẹ́nu ní Saudi yìí ni. Pẹ̀lú àbúrúkú tó ń wù then you people keep on supporting them.
ọmọ Yorùbá ṣẹ́ni kankan ṣẹlẹ̀ nílùú kan mo ní dárúkọ ilẹ̀ Yorùbá ọmọ rẹ̀ mo ní mí before anything tó bá ti di around June July olùkálùkù máa bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ fọ̀ ló mọ́ wọ́n máa ṣe tutù oru ló máa kọ́kọ́ ṣe ẹ̀gbọ́n mi tó bá ṣe oru yẹn tán òjò máa rọ̀ gbogbo ibi tó ń bẹ ń lò ó máa pé kó gba ibi lọ kí bí lọ kí wàhálà lọ kí dààmú lọ lẹ́yìn ọlọ́dún máa ṣọdún ẹ̀ a kẹ́ mọ peace in reign ó lè wá kó ìlú ó lè wá kó ìlú ṣé mi mo lè Christian ni mi o ṣẹlẹ̀ ni mo ń lọ sorry you are the same thing Bible you know all contain a lot of trash tabawa honest. mo argue èmi ò sọ̀rọ̀ ṣẹ́ èmi nǹkan tó kálukú bá nǹkan tí èèyàn bí but mo lè torí pé mò ń ṣe ẹ̀sìn kí n gbàgbé bí tí mo ti wá mo lè sọ orísun mi nù mo lè claim mo lílù ju Yorùbá náà lọ so Ọlọ́run tó dá mi sílẹ̀ Yorùbá is not by mistake. ẹ ṣé Mr. Adéwálé so nǹkan tá à ń sọ pé àwọn èèyàn yìí lè ní ẹ̀sìn bọ̀ ìjẹ́ Yorùbá gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni bọ̀ wọ́n ará bíi wọ́n á máa tún sọ pé Saudi láti wá sẹ̀ so ló pé wọ́n fẹ́ gbogbo fún Muhammed àti Allah wọ́n á máa ní Saudi láti wá so. ẹ má bínú ọmọ àlè tó wà ní Yorùbá ló ń dàgbà. olówó èkó sorry ẹ má bínú the same thing applies fún Christianity because nínú Bíbélì wọn ó sọ pé I have come for the lost sheep of Israel. The same thing. So it's a bit hypocritical that you say you want to be a Christian and be you can't forget. Like it could make sense to me. Well, in the Bible, they were talking to the Israelite that was God's chosen people. Yes. Anything that happened for me inside my brother, but I have to be honest with you. Me, if I fish a job, but you know, I consider position because you want to represent your culture, the tradition, or double standard ni get because way yes, Islam man more violence but just Emma reconsider from Yahweh, okay? Because we need you back home. Ilé mo wà mo níbi kankan lọ kò sí tí mo lọ mo yẹ ilé mo wà so mo kẹ torí tí mo ń ṣe ẹ̀sìn sìn kí wọ́n sọ pé mo gbàgbé lé mi kò possible mo fi ṣọ́ máa lè mo kẹ̀lé fọwọ́ sí júwe lé bàbá mi. Well, double standard. It's still double standard. It's still double standard because racism is not one in the Bible. Segregation gbogbo similar things stand reading in Islam are read on in the Bible condones raping of women kema fi tipa ba àwọn ọmọdé sùn mo ní aya verse so ejo sorry it's the same absolute trash. Ẹ káalẹ́ gbogbo lé o. Hello. IG ló gbé kálẹ̀ àgbọ̀ yín. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mọ́. Mo kọ́ appreciate the sà, èmi gbádùn program yìí o. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. Torí mi ò mọ wàhálà tó bá wọn Yorùbá. Even Saudi Arabia gàngbà tí Ronaldo lọ gbá bọ̀ fún wọn. Wọ́n yóò fi wọn padà torí ordinary Ronaldo. Tá a wá gbẹ̀sìn yẹn sórí bí ẹni pé tá bá ti ṣe ìgbà yẹn láṣẹ máa rọrùn wò. Lè dá fún gbogbo wọn. Èmi kọ́ Ronaldo ju Allah lọ ni ẹ ṣé bàbá Ronaldo ju Allah tí Muhammad. Ìgbà tó sọ fún wa nìyẹn ìgbà tí Ronaldo débẹ̀ wọ́n yí òfin padà torí ti Ronaldo. A ní Ronaldo ju Allah tí Muhammad lọ ó great ju wọn lọ. Ẹ ṣé bàbá. Àwa ń bíbà yẹn wá gbé sórí bí ẹni pé ìyẹn la gbọ́dọ̀ èmi ò tiẹ̀ nígbàgbọ́ nù kankan nù wọn náà. So èmi kọ́ wa appreciate yín ni sà. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. Ẹ ṣé. Mohammed ti padà wá bóyá ó ti gbọ́ Yorùbá báyìí. Ká tó bẹ̀rẹ̀ sí ka Quran wa. Mohammed. Àwọn èèyàn tó send request àti ẹ̀ mọ̀ bóyá ẹ̀yin méjì ti fẹ́ pè é. Mr. Mohammed ẹ káalẹ́. Yes, sir. Sorry, I'm going to speak Yoruba, but just hold on. First, okay. Hold on now. I understand. Hold on now. Not that I do not understand Yoruba.
But it's the way I speak. You understand that I really do not like. I'm not very. Your background one noisy. Hello. Hello, sir. Can you hear me? Hello, sir. Man, I can't play game man. Sounding No. I'm not playing a game. I'm not playing any game. There's no game here. So I do you I understand you, but you said there's another page where I can speak English. I tried to look. Yawala, move downstairs, daddy. Okay, Awala. Are you on live too? Yes, sir. Okay. I will try and locate your page. Then come over. Okay, you just have to follow me because we speak English on my live. If you prefer to, yeah. I like that. I will speak it. I'm going to follow you now. I want to talk to my brother just for a few seconds, please. That's Oloweko, right? Now, what I want to say is that in Yoruba only. Hold on now. Mr. Mohammed, Yoruba man sombi shegbo eshe. If I speak Yoruba, you laugh at me, and I don't want that to happen. What I just Mr. Mohammed. Hold on, sir. What I want to say is ani egbiyanju ni Yoruba eso Yoruba. Wọ́n lè fi ń ṣe yẹ̀yẹ́. En tó ń ṣe ní lára revenue lóhùn gbọ́ Yorùbá. Can you imagine? Fúdà Pọ́láwà ìfún ní àlejò kan Sister Aisha. Mi rò pé wà ń bẹ̀ ọ́ Nana Aisha. Nana Aisha. Torí ẹ̀ mi request yẹn ti pọ̀ jù. Lékè Nasiru. Lẹ́rí wọn mọ́ kàbádà pé wọ́n sí ń bẹ̀. Mr. Leke. Fake account money. Méjọ pé ló follow. Somebody said, can anybody explain why we Yoruba people need to learn Arabic language before we can worship God? Very good question. Because Islam, Arab imperialism, nothing more, nothing less. Colonization, imperialism, what definition? Sister Aisha tó wà ní. Aisha. MS náà ló ń gbé olóbi àwọn ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀. Aisha. Èmi kọ́ omi ìgbé anybody wọlé o. Àwùsù bí láì. Sister Aisha. Ó ti bọ́lẹ̀. So mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe Allah's wife mo kí bàbá olówó Èkó ìyá Múlíká mo kí gbogbo lé o MS Lédùmarè á wà pẹ̀lú wa. Èmi kàn fẹ́ sọ gbólóhùn kan sí méjì gbogbo àwọn tó ń wò wá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa tẹ́ ń wò wá nílé lóko lẹ́yìn òdì àwa gan tẹ́ ń wò bíbá ìyá kì í ṣe ọmọ burúkú ọmọlúàbí ni wá àwọn àfáà tó ń tàn yín jẹ tó ń fi gbogbo ní tí tó ń tàn gbà lọ́wọ́ yín àwọn oníṣẹ́jú kájọ ronú nípa wọn kí làwọn pípù yìí wúlò fún gan kí ló wúlò fún ìṣòro owó ló lè dé bálẹ̀ Yorùbá tí máàmù lè kojú ẹ̀ ìṣòro owó ló lè dé bálẹ̀ Yorùbá táàfà lè kojú ẹ̀ tójú ò bá rọ̀ lẹ̀ Yorùbá kò sí àdúrà tó fẹ́ ṣe nínú Kùránì tójú ò lè rọ̀ tó jẹ́ pé àdúrà kan máa ń bẹ nínú Kùránì tó lè rọ̀ jù Saudi ò ní jẹ́ desert báwọn Fúlàní ṣe ń pa wá tó ń pa wá lọ́ba pa wá ní brọ́dà pa wá níyà lé àwọn bàbá wa lóko àáfàá mélòó ló ti jáde
káwọn lọ lé Fúlàní nínú igbó. Àwa oníṣẹ̀ṣe yìí náà máa ń pè àwọn bàbá wa nínú ọlọ́dẹ nínú Àmọ̀tẹ́kùn ní gbogbo ẹ̀ whatever. Àwọn náà máa ń ké pé kí ni wá ní ìwúlò àwọn pípù yìí. Wọ́n kàn ń tanwó gbà lọ́wọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa. Wọ́n wá ń fi owó tiyín àwọn fi ń kó ọrọ̀ jọ. Ọ̀pọ̀lọpọ̀ àfáà nílẹ̀ Yorùbá àwọn ọmọ wọn wà ní Canada, wọ́n wà ní UK tí wọ́n ń kàwé ńbẹ̀. Iṣẹ́ kí ló ń ṣe tó fi rówó rán àwọn ọmọ wọn lọ sí Canada, UK láti lọ kàwé ní Europe. Ṣùgbọ́n ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa yìí náà ti ń tanwó gbà. Àwọn wá ń láìfù fún wọn. Láìfù tẹ̀yìn wá ń bàjẹ́. Àwọn ọmọ tí yín wọ́n kàwé wọn ò ríṣẹ́. Gbogbo wa wá di atọrọ jẹ. À ń gba Mediterranean wá sí lóyìnbó, Sahara Desert wá sí lóyìnbó. Ṣùgbọ́n ta fẹ́ continue láti máa ṣe nìyẹn. Àwọn àti wa ń bẹ́lẹ̀ àwọn Árábù yìí tó yẹ pé àwọn Árábù yìí wọ́n fojú wọn rí nǹkan tí ò dáa. Àwa náà ti gbélé Árábù rí àmọ́ nǹkan táràbù àmọ́ ojú tí Árábù máa fi ń wò wá. Kí ni ìwúlò àwọn àfáà yìí? Wọn ò lápọ́nlé fáwọn ọba wa, wọn ò lápọ́nlé fáwọn babalá baba wa. Wọn ò lápọ́nlé fúnlẹ̀ Yorùbá, wọn ò lápọ́nlé fáwọn ìjọba wa. Bẹ́ẹ̀ ni wọn ò wúlò fún kankan. Ẹ̀yin náà ìjájọ gbọ́rọ̀ yìí yẹ̀ wò kó ṣe pé bóyá ń bu ẹnìkan àbá ń bẹ ẹnìkan jẹ́. Kí ni ìwúlò àwọn àfáà yìí? Kí ni wọ́n wúlò fún nílẹ̀ Yorùbá? Kí ni wọ́n wúlò fún? Ẹ máa ka Kùránì, wọ́n á bí ọmọ tuntun. Ẹ máa ka ìtàn lé ọmọ tuntun tẹ́ tí mọ̀ nǹkan tó wá gbélé ayé ẹ̀ ṣe. Ẹ máa pèrun, ẹ máa ka ìtàn kítàn sọmọ létí. Bí Muhammadu ṣe fẹ́ gbáyàwó oníyàwó, bó ṣe lọ ń jagun, bó ṣe fẹ́ Àìṣà, ẹ máa ka àwọn ìtàn yẹn. Ẹ̀yin yàrá náà ẹ máa ṣe àmì náà yá aláwọ̀, àmì náà yá rọ́bì. Níbo làdúrà wà nínú Kùránì? Kẹ̀kẹ́ ń kó wa lẹ́rú. Ẹ wá ń fọwọ́ aago wa sẹ́yìn. Ìtẹ̀síwájú wo ni Islam mú wá bá wa nílẹ̀ Yorùbá láti jọ́ yìí tá ti ń ṣe? Ìtẹ̀síwájú wo ló tó fẹ́ mú bá wa látẹ̀ní lọ síwájú? Ká máa ṣe Islam for 1 million years kò sí nǹkan kan tó fẹ́ change nílé ayé wa ju pé a máa back forward náà ni. Ẹ jí ká ronú, ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe. Ní kẹ́nìkan wá gbégún àbí kẹ́nìkan wá gbégunu àbí kẹ́nìkan wá gbé ẹ̀yọ̀. Bẹ́ẹ̀ jí ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àwọn Árábù wọ́n kó wa lẹ́rú, àwọn brọ́dà wa, àwọn sísítà wa náà tán ti ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn ṣe Mùsùlùmí, àwọn náà tán kó wa lẹ́rú. How long la fẹ́ continue láti máa wo gbogbo nonsense yìí? Gbogbo olú tó yẹ ká fi kọ́ company, ká fi kọ́ ilé adìrẹ, ká fi kọ́ public toilet, ẹ ti fi kọ́ church àti mosque sí. Àwọn èèyàn ń kàwé kò ṣiṣẹ́. Àwa ń sáré ẹlòmíà ta ilẹ̀ family ẹ̀ kó fẹ́ wá sí lóyìnbó. Iṣẹ́ làwọn òyìnbó náà ń ṣe, wàhálà náà ń ṣe, wọ́n ò sùn. Everyday wọ́n continue láti build orílẹ̀-èdè wọn ni. Wọ́n náà bá fún ìjọba ní support. Ta dúró gẹ́gẹ́ bíi pé we are ready to support our nation. Nàìjíríà náà máa da. Kò sí nǹkan tí a ní Nàìjíríà. Ìlú òyìnbó ni gbogbo wa wà. Kí lóyìnbó ní? Ìlú Germany bíbá wọn ò ní mango tree, wọn ò ní cashew tree, wọn ò ní banana tree, wọn ò ní ìkankan. Àwọn náà wọ́n jẹ the best fruit in the world. Àwọn náà ń jẹ. Àwa táwa ní gan kọ́. Àwa kóra wa sínú wàhálà ilé ayé lásán. Wọ́n wá ń dẹ́rù àlùjọ náà, dẹ́rù náà, wọ́n fi ń dẹ́rù bà wá. Kí ló wà lálùjọ náà òun gan tẹ́ ń lọ? Bàbá ta ló lọ bẹ̀ tó padà rí? Wọ́n tún máa sọ pé àwa ń bọ òòṣà, àwa ń ṣe kinní kan. Àwọn bàbá wọn bí àwọn Niyas tó ti kú tó ti lọ. Àwọn náà sọ wọ́n dóòṣà tó ń bọ̀ ń sìn. Sọ wọ́n dóòṣà tó ń bọ̀. Ẹlòmí á gbé fọ́tò Niyas sínú ilé, á gbé fọ́tò àwọn àfáà oríṣiríṣi tó ti kú. Wọ́n á gbé sí wọn bá ní wọ́n máa ṣàpọ́nlé fún wọn. So àwọn náà ti sọ wọ́n dóòṣà. Kí làwọn bàbá wọn yìí kí wọ́n mú wá fún wa lẹ̀ Yorùbá tó ń jàǹfààní fún wa? Àwọn táwọn adé ń pè ní irúmọlẹ̀ wa, gbogbo wọn ní ipa tí wọ́n kó nílẹ̀ Yorùbá tí gbogbo adé ń jàǹfààní rẹ̀. Àwọn náà defend ilẹ̀ Yorùbá. Tó bá defend ilẹ̀ Yorùbá ni kí ló máa jẹ́ Yorùbá mọ́lẹ̀ ní? Ẹ jí ká ronú o. Ẹ̀yin àfáà, kí ni ìwúlò yín, kí lẹ wúlò fúnlẹ̀ Yorùbá? Ìṣòro owó ló lè dé bálẹ̀ Yorùbá tágbára yín ká. Àwọn Fúlàní ń pa wá lọ́ba, wọ́n ń pa wá ní brother wọn. MS bàbá. So mi lọ́rọ̀ púpọ̀ mo fẹ́ sọ ju báyìí náà lọ. Ẹ jí ká ronú. Gbogbo ẹ̀yin brother wa sister ẹ ti jáde, ẹ ti travel, ẹ ti kàwé. Kí ni wá ní ìtumọ̀ wé tẹ́ kà tẹ́ lè ronú?
tẹ̀lé ronú story book ìkùránì wa ń ronú fún yín, wa ń tọ́ka bẹ́ẹ̀ sì lò gbèsè ayé yín fún yín. Àwa ń ṣẹrú àràbútà ń ṣẹrú wọn yìí, wọn ò pọ́n wálé, wọn ò fẹ́ rí mi wa gan látàn. Àwọn làwa wa ń ṣẹrú, àwa fi àárọ̀ àtọ̀sán wa fi ṣiṣẹ́ àfi kówó jọ, àwọn kò lọ fún wọn Saudi wa ń tẹ̀síwájú, àwa ń fà sẹ́yìn. Táwọn ò bá jáde gan láti máa sọ̀rọ̀, ṣé ò yẹ kẹ́yìn gan ronú? Ṣé ò yẹ kẹ́ ronú? Àfà tí ò níṣẹ́, tí ò lóko, tí ò lódò, a máa ṣe wá àṣẹ èèyàn bí 1 million máa wà lẹ́yìn rẹ̀ tó máa gbé, tó máa ṣe jáná sí fún. Iṣẹ́ kí náà ń ṣe? Kí ni ìwúlò yín? Ìṣòro wo ló ní débálẹ̀ Yorùbá tẹ́lẹ̀ fèsì ẹ̀? So a need láti jókòó láti ronú. Àpíkẹ́ wá rúbọ o, àpíkẹ́ wá gbé tutù o, but ẹjíkà lo freedom life. Ẹjíkà wà náà free ara wa. Tẹ́ ẹ bá kírun kò sí kankan tó máa ṣe yín, bẹ́ẹ̀ gbàwẹ̀ kò sí ohun tó máa ṣe yín. Ẹ jẹun, ẹ mú mi, ẹ sùn lásìkò tó yẹ kẹ́ sùn, ẹ hùwà gidi, ẹ fẹ́ràn ara yín, ẹ fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara yín. Ọ̀rọ̀ mélòó la ti sọ, kí ni ta lọ́lọ́hun sọ? Tán gbé ó dàtí mọ́lé more than 3 months ní bọ́dà wa yìí lò nílọrin. Kí lèmi náà ti sọ, kí la ti sọ? Wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ni. Ẹwà àtijọ́ ìtẹ́yìn tí ń bú àwọn bàbá wa, tẹ́yìn tí ń ba àwọn bàbá wa lórúkọ jẹ́. Ta ló jáde tó sọ̀rọ̀? Kí la ti sọ nǹkan tá à ń sọ gan kò sí pé bóyá àbá Muhammadu lórúkọ jẹ́. Ẹni tí ta bá sọ nípa Muhammadu, a máa mú báàsì, a máa mú Kùránì, a máa má díìsì wa. Ẹ máa sọ pé yóò bìlífù lórí àdíìsì. Nínú àdíìsì àti Kùránì ò lè kẹ́ bìlífù. Torí Jìbìrìlù tó mú àyà lọ bá Muhammadu, kò sí ó tọ̀hún tó rí Jìbìrìlù lẹ́yìn Muhammadu nìkan. Bí àwọn àdíìsì tá ń kà yìí, àwọn tó mọ̀ nípa ìgbésí ayé Muhammadu, àwọn náà kọ́. Àwọn tí wọ́n bí Muhammadu sí lọ́wọ́ tó mọ̀ ìyá ẹ̀ tó mọ̀ bàbá ẹ̀, àwọn náà kọ àdíìsì, àwọn náà sọ̀rọ̀ pé bọ̀bọ́ yìí o bó ṣe lò gbésí ayé rẹ̀ nílé yìí. Gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ pé báwa náà ṣe lo life lọ yìí, àwọn nǹkan náà bí wa sí wọn lọ́wọ́, àwọn nǹkan náà wò wá dàgbà, àwọn nǹkan náà bá ṣe lo life wa tó lè jáde síta tí wọ́n sọ̀rọ̀ nípa wa. Mo ní ìgbàgbọ́ lórí àdíìsì ju Kùránì lọ, torí Kùránì mo lè sọ pé gbogbo ohun tó wà ní Kùránì àròsọ Muhammadu ni. Bí àdíìsì àwọn tó mọ Muhammadu tó mọ gbogbo wa jàgídíjàgan, bó ṣe dàlúrú, bó ṣe pààyàn, bó ṣe gbàyàwó ọmọ ẹ̀, bó ṣe fáyìsá, bó ṣe jáde káàkiri ìlú Saudi, àwọn náà jókòó náà wò pé nǹkan tọmọ yìí ṣe leléyìí. Ẹ wá sọ Muhammadu lèyẹn gidi kan, ẹni òfò, ẹni àdánù lẹ̀ Yorùbá. Kí ni ìwúlò rẹ̀, kí ni láńjọrí ẹ̀, kí ló mú wá bá wa? Iṣẹ́ dáadáa wo mọ̀ bọ́ ìgbélé ayé ṣe? Ẹ wá sọ fún wa náà, àwọn ò bá jẹ́ àdẹ̀bu, à ń sọ ipa tó kó nílé ayé làwa ń sọ. Pé bọ̀bọ́ èèyàn bọ̀ gẹ́sẹ̀ ní ẹ̀mọ́ lọ máa fi ọlá rẹ̀ tọrọ. Ìwọ tó bá tún wá ń gbọ́ prógámù wa níwájú kí ilé tó wá sọ pé ìwọ fọlá ànẹ́bì bọ̀ àlá. Kí ni ọlá wo lànọ́bì ni? Ọlá wo ló ní? Tó lówó ni, tó lọ́lá ni, èèyàn tó kákùrún, ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Gbogbo ọmọ tó bí ó kú lójú ayé rẹ̀ ni. Fátímọ̀ tó gbẹ̀yìn rẹ̀ gan kò pẹ́ kò jìnnà bó ṣe kú wọ́n pa òun náà ni, àti Ali. Àìṣà tó fẹ́ lọ́mọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9. Wúmà yẹn gẹ̀yìn ò rí ọmọ bí kò rọ́kọ fẹ́ títí tí gẹ̀yìn fi lo gbogbo ìgbésí ayé rẹ̀ kò fi mọ sáyé, gẹ̀yìn náà kákòrò. So kí lè ọláwo lè rẹ̀ tó bá lára Muhammadu? Ẹ wá sọ fún wa, ọláwo ló ní? Bobrisky ó ní ọlá ju Muhammadu lọ. Very dark man ó ní ọlá ju Muhammadu lọ. Ní ìdí ní Àgbàlá Gabriel ó soríire ju Muhammadu lọ. Kò sí ẹni tá lè fi Muhammadu wé nílé ayé yìí, torí gbogbo ìgbésí ayé rẹ̀ ó rújú mọ́ lọ́wọ́, òun gan òrójú tú sí. Ká ní Muhammadu ojú apá bàtà àpàjọwọjọwọ etí ẹ. Ẹ̀yin ẹ ṣe àdúpẹ́, brọ́dà wa ẹ ṣe àdúpẹ́. Ẹ̀rọ bá ti bẹ́ pa wá. Àkọ́mẹ́lá máa ṣe àdúpẹ́, no, make sense, mo láì jẹ́ mo appreciate yín, ẹ ṣe mo dúpẹ́. Ó yá ẹ̀yin oníkùránì, ó yá. Tàbí ka Kùránì alálejò tá bá ti ń kà lọ, wọ́n máa ń wọlé sí wa lẹ́nu láti máa fẹ́ ká dá wọn lóhùn ká tó máa kà lọ. Wọ́n dà pé Mr. Fire ló kọ́kọ́ wọlé. Mr. Fire. Ẹ kálẹ̀ ògbólé àbórúbọ yìí. Mo kí ògbólé, mo kẹ́yìn brọ́dà mi, mo kẹ́yìn dáàdì wa.
nǹkan tó fẹ́ so pọ̀ mo kàn ní nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi béèrè lọ́wọ́ pípù yìí lóòótọ́ ọmọ Ìjẹ̀bú ni mí bọ́n mo lè ti jáde díẹ̀ mo ti gbé Libya fúngbà díẹ̀ mo wà ní Turkey báyìí mo mọ̀ pé Muslim country ní Turkey mo mọ̀ pé Muslim country ní Libya bọ́n mo rí ìgbé ayé yàtọ̀ láàrin àwọn méjèèjì sáà lájọ́ mo ti ń gbé ìlú Turkey tí mo wà yìí mi ò rí ibi tí Turkey ti wọ jàlámíà àtọkùnrin àti obìnrin tó wọ jáde rí mi ò rí chop dog níta mi ò tún mi ìdẹ̀rẹ́ ọmọ Muslim bíbá yìí oúnjẹ Usman mi gbọ́ Usman rí mi gbọ́ Sadiq rí because Libya mo mọ̀ pé Sadiq jẹ́ bí ọ̀rẹ́ and Usman bóyá kọ́kọ́rọ́ Muftau bóyá dàbí kọ́kọ́rọ́ ni Muftau iṣo Usman so mo fẹ́ kẹ́ bá mi nǹkan tó ń dùn because mo ní ẹ̀gbọ́n kan orúkọ tó ń jẹ́ Muftau ni but àwọn people yìí mi Muslim tó jẹ́ Muslim gangan tó jẹ́ àwọn Arabic wọ́n jẹ́ orúkọ tó ń fún àwọn ọmọ Yorùbá yìí so bóyá tẹ bá lè bá mi àwọn orúkọ yẹn tá bá lè bá wọn list ẹ̀ kán máa bèèrè lọ́wọ́ pé kí ni mí ní orúkọ yẹn ní èdè Yorùbá tó bá gbọ́ ẹ máa bèèrè lọ́wọ́ àfáàyàn náà orúkọ tó ń sọ ọmọ tẹ́lẹ̀ mi bá gbọ́ orúkọ ẹ̀ wọ́n máa sunkún ni ẹlòmíì jókúta tó dẹ̀ máa pa mí ẹlòmíì jókúta tó wọn mọ Arabic gòun jẹ́ fún ara wọn àwọn máa fi mọ̀ sí a máa fi àmọ́dù ẹjọ ẹ bá mi list orúkọ yẹn orúkọ tó ń fún ọmọ wa yẹn ẹ bá mi kọ́ máa kà pé kí ni mí ní èdè lábẹ́. bẹ́ẹ̀ ni a máa ṣiṣẹ́ lórí ẹ̀ náà a máa ṣe àwọn orúkọ Arabic yẹn a máa wá sọ̀tún mọ́ a máa ṣiṣẹ́ lórí ẹ̀ so ọ̀tẹ̀ tó lọ Turkey kò kí ń ṣe Arab ṣẹ́gẹ̀t wọ́n Turkey wọn kì í ṣe Arab wọ́n kàn gbé Islam lọ sílùú wọn ni ṣé wọn bí Iraq yẹn Pakistan náà wọn kì í ṣe Arab wọ́n gbé Islam lọ síbẹ̀ ni. ó yọ lára Turkey yìí o torí ẹ̀ ní wọ́n Libya tó sọ yẹn àwọn Arab wá síbẹ̀ ni wọ́n láì fún wọn tẹ́lẹ̀ so ẹ ṣe Aramon ẹ ṣe gan Ọlọ́run àdúgbò máa bá mi Elédùmarè àdúgbò máa bá mi ràn yín lọ́wọ́ sí i lágbára Ọlọ́run kí o kí ẹgbẹ́ lábàá mo ti ń wo mi ò kí ń sùn àjọ máa ń parí ni o. ẹ máa sùn díẹ̀ lè máa wo bí a bá ti parí iṣẹ́ kẹfà tó. bí wàá fi ṣẹ́gun inú mi máa ń dùn máa sáré wà ní pé wọ́n á gbé ètò ìníṣẹ́ máa ń jókòó síbi di 2 òru ni ẹ ṣe gan sa ẹ kí n jẹ́ kẹ́ fún àwọn ẹlòmíì wọlé sa. ẹ ṣe Mr. Aramon ẹ lè gbé òun sókè ẹ ṣe bàbá. lórí àkó ètò náà ní àti àárọ̀ lórí ọ̀rọ̀ tí Mr. Firefire tí wọ́n sọ nísìnyí mo fẹ́ sọ̀rọ̀ lé pé bóyá àwọn tí àwọn wà pẹ̀lú yẹn pé wọn kì í jẹ́ orúkọ àbí kankan àwọn orúkọ kan wà tó ṣe pé tí Islam bá sọ yàn ó máa ń ní ìtumọ̀ tí àbá sì ní ṣe àbòsí tí ẹ̀sìn yóò sì Islam tí yóò sì fẹ́ràn àbòsí àwọn àfáànà máa jẹ́ kó máa yé wa pé tá a bá fẹ́ sọ ọmọ lórúkọ ẹ jẹ́ ká máa wo ìtumọ̀ orúkọ tá a fẹ́ máa sọ ọmọ irú Miftahudeen táwọn sọ yẹn nísìn orúkọ tó nítumọ̀ ni Miftahudeen Miftahulkhair n tó ń ṣínà oore fún ni so àwọn orúkọ yẹn. ẹ má bínú sá ẹ má bínú ọ̀n ṣe sọ orúkọ yẹn ọ̀n ṣe pè ní orúkọ yẹn ní Yorùbá instead yóò fi jẹ́ Arabic ọ̀n ṣe pé tó bá pé orúkọ tó. ẹ má bínú gbogbo lè mi ìdásọ̀rọ̀ yín bọ̀ tẹ́jọ ẹgbọ́n nǹkan tí màá yín sọ nǹkan tí màá mú Ìlọrin Yorùbá yẹn sọ yàtọ̀ sí nǹkan tó sọ yẹn o gẹ̀wẹ̀ wo fídíò yẹn tó sọ yàtọ̀ o. kò sí rọ́ọ̀kan tó fẹ́ pa fún wáyé láti gbélé àràbò kọ́kọ́rọ́ kò ṣe kọ́kọ́rọ́ ọ̀la kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ ni bẹ́ẹ̀ bọ́ ṣe ok tàbá sọ wípé ní tí kókóró ní sọ ọ̀rọ̀ yẹn lè nǹkan tí wọ́n sọ mí ní kẹsẹ̀ fọ̀rọ̀ olóró lè yẹn kọ́ lọ́wọ́ orúkọ àti ṣe èdè ni ẹ bá wọn ṣe nǹkan tó ń ṣe èyí tó ń sọ. n tí mo fẹ́ gbìyànjú láti máa sọ ọ́nbẹ náà ni pé irú ọmọ tó sọ ní dáre ní ìsìn dáre. Can you bring up táàbà ṣàfihàn sára kankan pé Olúwa dá mi láre àbí nǹkan kan ká kàn sọ pé asọmọ ní dáre ṣe mọ̀ pé ó ní létí ẹni tí ò bá gbọ́rọ̀ yìí yóò fẹ́ máa ta létí. nǹkan tẹ̀ ń sọ pé dáre yẹn ò dáa tó àwọn Muftau tẹ̀ ń sọ àwọn Ramoni. ó tí mi sọ pé kò dáa tó pé a máa ṣàfihàn sí ara kankan ìṣàfihàn. ẹni sùn Mr. Abdulrahman ẹ ti sọ aṣọ yín nù ẹ múra bí Yorùbá mọ́ àwọn Muslim kan múra bí àwọn Fúlàní àtàwùsà àwọn kan bí Arab orúkọ ẹ jẹ́ orúkọ Yorùbá mọ́ ṣé kinní yẹn gan kátẹ̀gbẹ́ pàwọn bá yín rò ṣé àwọn Muslim ẹ máa ro kinní yẹn ni
ẹ jẹ́ orúkọ yín mọ́ ẹ má bínú bẹ́ẹ̀ ṣe wọ́n sìn tẹ́ ń jẹ́ Aramon tẹ́ bá bímọ ẹ wá tó sọ ní Abdullahi tó bá wá padà yá bí àwa ti wá lọ ẹ mọ̀ ẹgẹ́ generation bíi 4 ó ti lọ ọmọ yín yẹn tó ń jẹ́ Abdullahi yẹn tó bá bímọ tó bá wò pé òun fẹ́ lo sọ́ọ̀nì mú yín mọ́ kó wá mú orúkọ yín gangan kó wá máa lo Ramoni Abdullahi òun náà Abdullahi tí wàá bímọ ó wá sọmọ ní bí ó sọmọ ní ẹjẹ tó orúkọ Ustaz àbí Uthman kó wá sọmọ ní Uthman ó wá ń jẹ́ Uthman Abdullahi ṣé ẹ rí pé ìjẹ́ Yorùbá ìṣe ẹ̀rí pé ó ti kọ́kọ́ sọnù. ìjẹ́ Yorùbá ọ̀sán ọ̀tọ̀ ní àṣà ó sọ ẹjẹ sọ fún mi ẹ wo bí ó sọ ọ̀tọ̀ ní àṣà ẹni sùúrù ṣe ti rí Arab àwọn Lárúbáwá tí wọ́n ti sọ ọmọ wọn lórúkọ Yorùbá rí ẹ jẹ́ ká wọ̀ láti ibẹ̀. ẹ ṣe ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn. ṣé Arab ti sọ ọmọ lórúkọ Yorùbá rí. ẹ dúró ṣé mọ̀ pé àwọn tá à ń sọ àwọn kan náà. ẹni sùúrù ẹ ń sọ pé àwọn orúkọ yẹn orúkọ Islam ni. orúkọ Islam. kò sórúkọ kan tó ń jẹ́ orúkọ Islam ó yẹ mo fẹ́ kẹ́ prove ẹ̀ fún mi. tí Muhammadu tó dáyé ní gbogbo àwọn orúkọ yẹn ti wà so tó bá jẹ́ pé Muhammadu ló mọ orúkọ yẹn wá ẹ ṣàlàyé ẹ̀ fún wa kẹ́ fún wa lẹ́rìí ms ẹ máa observe lẹ́kàn kan network drop bàbá. so ẹ fún wa lẹ́rìí pé àwọn orúkọ yẹn ti wà tí pé Muhammadu ló kó orúkọ yẹn wá ṣé kí gbogbo orúkọ tó wà tẹ́lẹ̀ orúkọ tí àwọn òkúta wọn ti ń jẹ́ nígbà tó yìí ń bọ nǹkan orúkọ tẹ̀yìn Yorùbá wa ń bá wọn jẹ́ yìí tẹ́ bá sọ pé orúkọ Muslim ni ẹ fún wa lẹ́rìí pé orúkọ yìí orúkọ Islam ni kò kí ń ṣe orúkọ Lárúbáwá ẹ ṣe. pé kò kí ń ṣe orúkọ Mùsùlùmí òun náà ni gbogbo àwọn orúkọ yẹn orúkọ Islam ni kò ń ṣe orúkọ Lárúbáwá ọ̀tọ̀ ní èdè ṣẹ́rí tá bá ń sọ pé irú nǹkan tó ń dà ó máa lọ́wọ́ náà ni wípé Allah Abdullahi irú Abdullahi yẹn sìn ẹrú Ọlọ́run gbogbo wa náà la mọ̀ pé Ọlọ́run bá. ṣe tí wọ́n dẹ̀ sọ fún wa ẹ ní orúkọ yẹn kò kí ń ṣe orúkọ Arab orúkọ Muslim ni ta ló dá Muslim lẹ̀. ibi tá a ti ń ṣe mistake náà ṣẹ́rí Islam kò ń ṣe orúkọ kò ń ṣe ẹ̀sìn ìlú kan. àwa máa ń fẹ́ kẹ́ máa dáhùn pẹ̀lẹ́ rẹ̀ ni ta ló gbé Islam wá báyìí àwọn olóògbé wá báyìí. láti Arab ló ti wá. so àwọn orúkọ tẹ́yìn wá ń jẹ́ yẹn ta ló lò àwọn orúkọ yẹn. Islam ló ní. Ọlọ́run ọmọ ìgbé akẹ́lẹ́ mi bá yín sọ bí ó máa yé ẹjẹ pàmò. ẹ dúró ẹ má bínú ẹ ṣe sùúrù bẹ́ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìgbà tí bàbá Muhammad tó jẹ́ Abdullah ṣe é mọ̀ pé Islam ò tí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Islam ò tí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Islam ò tí bẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ orúkọ ìran wọn ní na àwọn èèyàn sì ń sọ ẹ ṣe sùúrù. ẹ jẹ́ ìṣàlàyé ibẹ̀ yẹn ẹ jẹ́ ìṣàlàyé ibẹ̀ yẹn. àfa ẹ dúró ẹ jókòó ṣe rí ẹ má jẹ́ kí ìwé kó ronú fún yín at this time tèmi àti yín fẹ́ sọ̀rọ̀ yìí ṣẹ́gẹ̀t ẹ má jẹ́ kí ìwé ronú fún yín you want to talk logically ṣó ti yé yín. now ní táìmù bàbá tó bí Abdullah ó ń jẹ́ Abdulmutalib àbí. bẹ́ẹ̀ni. tẹ́ mọ̀ pé gbogbo táìmù tá à ń sọ Islam ò tí bẹ̀rẹ̀. Islam ti bẹ̀rẹ̀. ok ẹ má wọrí ẹ má wọrí ẹni ó ti bẹ̀rẹ̀ mo tún wá fẹ́ bí question kan ta ni first Muslim. first Muslim àbí. bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo bẹ̀rẹ̀ lórí ẹ̀ ta ni first Muslim. ṣé mọ̀ pé ṣé nǹkan tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé nígbàgbọ́ pé Ọlọ́run rán àwọn kan wá sáyé. ta ni first Muslim that is the question. èmi náà kún máa dáhùn question yẹn but mo kọ́kọ́ fẹ́ béèrè pé. ẹ sì fa àwọn yẹn lẹ̀ kí nìyẹn ọ̀rọ̀ èmi àti yín kó lè yíra wa. kí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi kó lè yá náà ni mo ṣe béèrè ni mo ṣe fún èmi náà ṣe ju question. ṣe rí nǹkan tá à ń ṣe yìí kò ń ṣe pé bóyá fún pé kí gbogbo wa náà ká lè ronú ìlọsíwájú ìlú wa òun ló já kọ́kọ́ lọ́kàn wa ṣẹ́gẹ́ mo fẹ́ kẹ́ ẹ jókòó mo fẹ́ ẹ dúró ẹ má wọrí ẹ kàn jókòó njọ́ kan kákan assume pé bí ẹ ṣe ń bá lọ gbogbo Nàìjíríà Nàìjíríà wá bẹ̀rẹ̀ sí jẹ́ abdulkinikan
ṣe mọ̀ pé automatically you have converted that country to Islamic country. And táwọn Arab bá wá they can clear you off and take over your land. tó wá pé ẹ lọ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nù tán tẹ́ bá lọ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láwọn northern part of Africa. Not at all. Ṣé ti rí ibi tí a ti ṣe. Ẹ yẹ kẹ́pà àti question mi ẹ má bínú àfà ta ni first Muslim ṣe nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Torí èmi náà mo wish láti dá yín lóhùn question yẹn. Torí náà lèmi náà ṣe bèrè ṣe nígbàgbọ́ pé Ọlọ́run rán àwọn kan wá sáyé. ms kọ́mọ̀ nǹkan máa lọ yín fún a nígbàgbọ́ pé Ọlọ́run rán yàn wá. So tó bá ti jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí Ọlọ́run bá rán wá sáyé yẹn iṣẹ́ Islam ni wọ́n wá jẹ́ Mùsùlùmí ni wọ́n ṣe kò sí nǹkan tí wọ́n ń pè ní Islam kò sí nǹkan tó ń pè ní Mùsùlùmí tó ju pé ẹni tó jupá jùsẹ̀ sílẹ̀ fún nǹkan tó Ọlọ́run bá ń fẹ́. Nǹkan tó ń pè ní Mùsùlùmí àfà Islam is submission submission to the will of Allah. Òun ni Islam. Ẹ ṣe sùúrù o ẹ má jẹ́ kó dàrú mọ́ yín lójú. Ìjuwọ́jú sẹ́lẹ̀ sí ojú ọ̀nà Allah òun ni ìtumọ̀ péyàn jẹ́ Muslim òun ni ìtumọ̀ Islam. Mo wá bí ẹ ṣe sùúrù Muslim àkọ́kọ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ. Ta ni Muslim àkọ́kọ́? That is the question. Ẹni tó jẹ́ Muslim àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ látòrí ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ok fún wa lẹ́rìí ẹ ṣe. Kí n fún ilé ẹ̀rí àbí. Mẹ́rin wá bóyá Quran bóyá dis kò sí nǹkan tá a kì í gbà. Àwọn kan sọ pé kò ń dọ̀ yìí tẹ́ bá mú wa máa ń lẹ̀ bẹ́ẹ̀. No ṣe ti àwọn ẹ má lẹ́bẹ̀ ṣe ti àdìs tó bá ti sọ fún wa ẹ má ṣe yọnu pé tẹ bá mẹ́rin wa máa gbà láǹsọ ẹ mẹ́rin wa. So anabi wa Ibrahim. Quran kí lẹ fẹ́ ṣí kábàáyé ṣe ẹjọ́. Àfa àkájọ ìwé comment section yẹn kọ́ sọ pé ṣé Ibrahim kan náà tó wà nù Bible òun náà ní ọkùnrin méjì o. Quran kí lẹ fẹ́ ṣí ms bá wọn ṣí Quran yẹn. ẹgbẹ́ Quran kí ni sà. Abraham ò pé méjì. Quran kí ni sà kí sáré bá yín ṣí. Abraham ò pé méjì. Quran kí lẹ fẹ́ ṣí. Àwọn tó lè bá yín ṣe Adélékè gan wà níbí Quran kí ni. So tẹ́ bá lọ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Àfà ẹ sọ Quran ní Mr. Adeleke ẹ jọ̀ọ́ bá wọn ṣí Quran. Ìtàn lẹ́ ń sọ sà Quran ní kí n fún wa. Àfà Quran kí ni kọ́ bá yín ṣí. Kò ń ṣe pé mo sọ ìtàn. Quran kí ni kọ́ bá yín ṣí àfà. Ẹ lọ sí lọ́wọ́ bí aslam kọ́lá aslam tú lọ́wọ́ bí làálẹ̀mí ẹ lọ sí Suratul Baqara. Suratul Kahf verse kini. Suratul Baqara ni mo sọ o. Suratul Baqara. Wọ́n gba òun náà ní cow ìtumọ̀ Baqara ní cow ìwé màálù. Ẹsẹ̀ kejì sà. Tẹ́tí mistake tí ẹ kọ́kọ́ ń ṣe translation Quran ẹni tí ò bá nímọ̀ nípa Quran. Ẹ má wọrí ẹ fún ẹ sà verse kini sà. So ẹ lọ sí verse 130. ẹ ti wà ń bẹ̀ sà. Wọ́n máa bá yín gbé jáde ẹ máa rí ń ṣe ẹ máa wò rántí lọ wò wá. Àwọn èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ jẹ́ Christian wọ́n ní Abraham wọ́n ní Muslim ni wọ́n ti fẹ́ gbé jáde báyìí o. Yẹ ká wò bí a Muslim ni. Ìyá wa Mulikat ṣe wà ń bẹ̀. Òun ní sà ẹ kà wọ́n ti gbé síbẹ̀. ṣẹ́tìrí bẹ́ẹ̀ sà. Ó wá ní wà máa ń jẹ́ gábọ̀ ámì láti Ibrahima illa man safiha nafsahu. Ẹnìkan ò ní fi ojú ọ̀nà tí Abraham ta mọ̀ sí Ibrahim ẹnìkan ò ní ṣẹ́rí padà ń bẹ̀ kó lóun ò ṣe àfẹn tó bá gọ̀ fẹ́mi ara ẹ̀. Ọlọ́run wá ní walaqad istafaynahu fid dunya
wa innahu fil akhirah lamina salihin. Àwa Ọlọ́run ọba fúnra wa Ibrahim yẹn o, àwa Ọlọ́run ọba ti ṣe ní ẹni tá a fọ̀ mọ́ ẹni ẹ̀ṣà láyé ń bí tó bá ti di ìjọ kẹyìn tí ò ní sí nǹkan kan mọ́ inú àwọn ẹni rẹ̀ ni ó máa wà. Kí ló dé tá Ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀? Ìdí qala lahu rabbuhu aslim. Nígbà tó Ọlọ́run bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ o ti di mùsùlùmí? Ǹjẹ́ o ti jupájusẹ̀ sílẹ̀ fún Ọlọ́run? Qala aslamtu li rabbil alamin. Ó ní èmi Ibrahim mo ti jusẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Mo ti ṣetán láti ṣètò Ọlọ́run tó ní gbogbo ayé pátá. Tó túmọ̀ sí pé Ọlọ́run ọba tó tá à ń sìn kò ń ṣe ọba Lárúbáwá nìkan. Allah òkè èdè ní Allah. Èdè bí kí n sọ pé Àfà ẹ má ṣe wá sí iṣẹ́ tí kàn kọ́dẹ́ fẹ́ kà tán Àfà. Mo ti kà á. Nínú nǹkan tẹ kà ń sìn ibo ló ti ní Muslim lòun ń sìn, ẹ má bínú Àfà. Ẹ̀yin nǹkan tá à ń sọ nìyẹn nígbà tẹ́ ẹ̀ bá nímọ̀ nù kíní ẹ̀ lè gẹ̀ tí bẹ́ẹ̀ afẹ́kẹ́ kọ́ wa ni ṣùgbọ́n tó fẹ́ mọ̀ nǹkan máa bèrè bí fẹ́kẹ́ kọ́ wa ni. Ẹ ṣe nímọ̀ afẹ́kẹ́ kọ́ wa náà ni ẹ ṣe. Àwọn ọ̀rọ̀ wọn máa ń sọ wípé àlè ìsán àdúgbò mọ̀ jahila ẹni tí ò bá mọ̀ nǹkan mo ti bèrè má tún padà sí mo mọ̀ pé mi ì mọ̀ mo bèrè kẹ́ lè kọ́ mi lẹ́kọ̀ọ́ náà ni ibo ló ti ní Muslim lòun bíbá yẹn sìn. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún kò lè yé yín. ẹ ṣàlàyé ká fi kà ó máa yé wa ẹ ṣàlàyé ibo ló ti ní Muslim lòun nínú nǹkan tẹ kà ń sìn ẹ jọ sà. Ó ní ìsìkọ́lá láhùrọ̀ bú aslim ní tẹ́yìn náà bá gbọ́ bí mo ṣe pé kínní yẹn tẹ́ ẹ̀ bá ní ṣàbòsí nǹkan tí ń jẹ́ Islam yóò ti máa lọ bẹ̀ kí n má ṣe máa wọ̀n fún pé tí n bá ní kí n máa wọ̀n. Àfà ẹ̀yin náà wo Kùránì tẹ́ gbé wá yẹn. Bẹ́ẹ̀ni. Ó ti yàtọ̀ síbi tẹ́yìn náà tó ń lọ náà. Mi kò yàtọ̀ rárá. Olówó Èkó. Kò yàtọ̀. Ẹni sùúrù ẹ wo tó wà ń bẹ ẹni wọ́n bí yín léèrè pé ta là kọ́kọ́ mùsùlùmí ẹ wá lọ gbé wá pé ẹ wá ní Ibrahim ni ẹ wá ní wàmá yẹrìgábọ amílátà Ibrahim níbo ni Ibrahim ti wá ṣàlàyé wípé òun là kọ́kọ́ mùsùlùmí níbẹ̀ yẹn ní tí wọ́n bí yín léèrè nìyẹn. Tí wọ́n béèrè náà ni mo dá yín lóhùn yẹn nígbà tẹ́ ẹ sọ pé ta là kọ́kọ́ Ọlọ́run jẹ́ kí ó máa yé wa wípé ẹni tó jupá torí wípé ṣe ti rí Islam tá à ń sọ yìí Islam yìí ẹ̀sìn tọ́lọ́run bá tó ti parí ni ṣé ó ti yé ẹnìkan ò sì lè lágbóyè àfẹnitẹ́mi ẹ̀ bá ṣe tán láti. ẹni sùn tá bá ti parí rẹ̀ kó gbọdọ̀ sí ìpínlẹ̀ so àwọn èèyàn wá ń yọ ìyálà ìyá mi. Àfà Ṣọlá ẹ mọ̀ nǹkan tí afẹ́káfà ṣe ń sìn Àfà olówó èkó ṣẹfẹ kan ṣàlàyé nǹkan tẹ́ ń gbé. Mr. Kunle ẹni sùúrù Mr. Kunle ẹni sùúrù so Àfà nǹkan tẹ́ máa ṣe ń sìn nǹkan tó ẹ mọ̀ pọ́pọ́ tá à ń sọ pé àwọn orúkọ tí wọ́n ń sọ àwọn ọmọ nílẹ̀ Yorùbá ń sìn pé orúkọ Árábù ni ẹni kò kì í ṣe orúkọ Árábù ẹ lórúkọ Ìsìláàmù ni ẹ kọ́kọ́ mú yẹn lẹ̀ fún. Orúkọ Ìsìláàmù ni bẹ́ẹ̀ ni. Ok ibo ni Ìsìláàmù ti wọ ẹni ìlú Árábù ni táwa ló lórúkọ ẹlẹ́yìn Yorùbá lání àti gbọ́yìn àwọn sọ fún yín sìn pé ta ni Muslim àkọ́kọ́ nǹkan tẹ́ gbé jáde yìí ṣégbà tẹ́yìn tu àtàwá tá à ń wo ìsìn ṣó jọ pé òun ni Muslim àkọ́kọ́. Òun ni tẹ́ bá lágbọ́yé àyà tí mo proof fún yín ẹ ti máa mọ̀ pé òun àti wípé gbogbo ànábì tọ́lọ́run rán wá sáyé pátá nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Islam yìí ni wọ́n wá jíṣẹ́ ẹ̀ pé kájú ẹni sùúrù náà ó dàbí èèyàn tó wọlé àfà tó wọlé ìfẹ́ wa ẹ̀pù yìí ẹ jẹ́ kó ṣí máìkì ẹni sùúrù fún wọn. Mr. Kunle ẹ lè ràn wọ́n lọ́wọ́ ẹ káàbọ̀. Èmi àti olówó Èkó ṣáà pé mi àti ọ̀rẹ́ ni wá. Ya ẹ káàbọ̀ ẹ lè ràn wọ́n lọ́wọ́. Èmi àti yóò jàrí. Ọ̀rẹ́ lèmi àti. Ẹ lè ràn wọ́n lọ́wọ́ bàbá mi. Ẹ wá ní sùúrù ẹ fẹ́ ẹ̀yin lẹ́sọ̀ pé kì í ṣàlàyé o. Ẹ wá ní sùúrù àti gbọ́ àlàyé mi. Ṣẹ̀rí Islam is the name of the religion. Muslim ìtumọ̀ ẹ̀ ní ẹni tó gbà fọlọ́n tó jupájusẹ̀ fọlọ́n. Yes. Ṣé àti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ yẹn o. Ànábì Ibrahim áyà tó jẹ́ àmọ̀ fún Muslim ni Quran 2 Suratul Baqarah. Izikola lahu rabbuhu aslim. Ọlọ́run ní ìwọ Ibrahim gbà fún mi ṣe Islam kò gbà fún mi. Kọ́lá Ibrahim was pé Aslamutu
mo gbà fún Ọlọ́run bí Rabbil alamin fún Ọlọ́run bá gbogbo ayé mo ń bọ̀ ṣé wàá rí wọn máa ń sọ pé Abrahamic religion ẹ̀gbọ́n mi Abrahamic tree ni mo fẹ́ ṣàlàyé fún yín sìn olówó ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi the tree of Abraham. afẹ́kẹ́ lọ jìnnà ẹjọ́ má bínú Mr. Kunle ẹjọ́ torí àkókò náà ni afẹ́kẹ́ kan ṣàlàyé no ẹ má bínú bàbá torí àkókò náà ni ẹ kàn rọra ṣàlàyé ní ṣókí pé ibi tí a ti máa rí dájú pé Ibrahim Muslim ni ẹ máa rí sà so mo ti sọ ẹ ti rí pé Muslim ni na mo ti sọ fún yín mo sọ fún pé izikola lahuro buhu aslim Ọlọ́run ní wọ Ibrahim gbà fún mi kó ṣe Islam kọ́lá ó dẹ̀ sọ pé aslam tù mo gbà fún Ọlọ́run bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àlẹ́ fún Ọlọ́run ẹ má bínú so ẹ má bínú ẹ nǹkan tó fẹ́ bèrè ẹ má bínú ó máa yé yín sìn ó túmọ̀ sí pé Allah bá Ibrahim sọ̀rọ̀ wọ́n jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni so ànábì Ọlọ́run ni ẹni sùn Allah bá Ibrahim sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ṣe rántí pé wà nínú Quran pé Allah lóun bá yàn ọkàn sọ̀rọ̀ rẹ̀ àyàfi Moses. ok ó ti kọ́ tọ́lọ́run bá sọ̀kọ́ nìyẹn Ọlọ́run sọ pé òun ò ní béèyàn kankan sọ̀rọ̀ ilá ẹni sùn ó sọ bí kankan wọn ní báyàn tó wà lọ sọ́wọ́n wájú pé òun bá Musa sọ̀rọ̀. màá ṣàlàyé so ibo ni Allah ti bá Abraham sọ̀rọ̀ ẹ ṣe. ẹni sùn ọ̀nà tó gbà bá ọ̀nà tọ́lọ́ máa ń gbà bá wọn sọ̀rọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ gbọ́ ànábì Musa òkè túrì sí iná ló máa ń lọ òun máa ń gbóhùn Ọlọ́run directly ànábì Muhammad kò lè gbóhùn Ọlọ́run directly Ọlọ́run máa ń rán èèyàn sóhun tọ́lọ́run bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ nínú kọ́lọ́run bẹ́lòmí sọ̀rọ̀ nínú ọkàn àbí kó bẹ́lòmí sọ̀rọ̀ lójú àlà àbí kó báyọ̀ sọ̀rọ̀ pé máa ń bá ànábì Musa sọ̀rọ̀ ànábì Ibrahim inú ọkàn ló ti bá sọ̀rọ̀ ittakhadallahu Ibrahim alila. Jazakumullahu khairan. ṣó yé yín ẹ̀gbọ́n mi. ibi tá a fẹ́ kẹ́ ṣàlàyé wá ń sè pé a ti gbọ́ pé Allah ń bá Abraham sọ̀rọ̀ bí mo fẹ́ kó ṣe Islam accepted ibo láti mọ̀ wá rí pé Abraham àwa rí pé ó ní Muslim lòun. ok ṣé kí n sọ ẹni tó sọ pé Muslim ni fún yín. get ta ló sọ pé yẹn kọ́ pé Muslim. ìtàn ògbé wá pé sọ pé Muslim ni a máa rẹ sọ pé Muslim ni ẹ má bínú bàbá nǹkan tá à ń sọ sí pé à ń sọ pé Muslim ni gẹ́gẹ́ bí ògbóhùn àti aláàtúntò sọ̀rọ̀. Muslim ni mo fẹ́ fún yín láyà tó sọ pé Muslim ni náà ni. ok ẹ ṣe ó yà. bẹ́ẹ̀ ni Izihar dọ́dọ̀ Yakubu lèmọ́tù ìjọ tí kópẹ́ pa Jacob ànábì Jacob in the Bible ìsìnkọ́lá líbà ni ó wá sọ fáwọn ọmọ ẹ̀ mọ́ táàbùdú náà mi ń bà á dé Ọlọ́run wo lè máa worship tẹ́mi bá kú kọ́ọ́lù wọn á sọ fún nàbùdù ìlà haka a máa sin Ọlọ́run ọba tiẹ̀ wá ìlà àbá Mr. Kunle ẹ má bínú mi fẹ́ dá Quran mọ́ yín lẹ́nu so ibo láti máa ṣe pé Abraham ó ní Muslim lòun. ibẹ̀ náà ni mò ń bọ̀ sá ibẹ̀ náà ni mò ń bọ̀ ẹ má bínú sáà ayà iná ni. ẹni sọ ìmọ̀ pàdéjọ ṣe ṣóòrì ẹ mọ̀ pé báyìí máa ń ṣe pé táwa tó sọ nǹkan máa ń gbé síta kí gbogbo ayé ṣé ń gbọ́ mi sà. no ẹni sùúrù Mr. mo fẹ́ mú àyà yẹn wá ni. so Mr. Kunle ẹ fún wa ní àyà yẹn ká gbé síta. òun náà ni mò ń kà lọ́wọ́ ìsà òun náà ni mò ń kà. no mo ẹni sùúrù no a fẹ́ gbé síta Abraham Muslim ni mí o ká dẹ̀ gbé síta ẹ ṣe bàbá. ok Suratul Hajj olówó èkó ẹ jẹ́ fún mi láàyè mo fẹ́ mú àyà yẹn wá. Mr. Ramon ẹ̀yin náà lọ fẹ́ ràn lọ́wọ́ ẹni sùúrù ṣe bẹ́ẹ̀ mo fẹ́ mú àyà yẹn wá ni mo fẹ́ mú àyà yẹn wá. Mr. Kunle ṣe ká fún wọn máìkì padà. ẹ fún wọn padà sàn àfàwà ni ẹ fún wọn padà àfàwà ni ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ tí náà ni mò ń ṣe pé ká kàn rí pé Abraham ní Muslim lòun ká dẹ̀ ká síta. Quran kí ni Mr. Ramon ok ẹ sọ fún wọn. mo fẹ́ mú àyà yẹn wá ni. ok ẹ lọ sí Suratul An'am. ẹ mọ̀ pàfọ́ àlẹ́ jẹ́ sọ àwọ̀ onímọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ Quran kí ni. olówó èkó ẹ̀gbọ́n mi. ọba ó kí. Quran kí ni Mr. Ramon. ẹ lọ sí Suratul An'am gẹ́gẹ́ mo ṣe sọ ṣé ń gbọ́ mi sà. verse kínní. ṣé 78 ó dàbí An'am. máa rí An'am verse kínní. ṣé ti rí sà. ẹ bá nọ́mbà tó wà lẹ́yìn yẹn. Number 163. 163. Chapter and verse. Finally, okay, ṣé ti rí sà. ń bọ̀. ṣé ti rí bẹ́ẹ̀ sà. ń bọ̀ àfọ àyìn sọ̀rọ̀. èṣù bí yìí pàdé mi èṣù bí yìí ó ti bẹ̀rẹ̀ èṣù bí yìí jẹ́ kó rí ẹ pé o èṣù bí yìí jẹ́ kó rí ẹ pé o èṣù bí yìí jẹ́ kó rí ẹ pé o. mo ti ms Quran 1 Quran 1
No. 161 àbí. Suratul An'am Quran 6 nìyẹn. Quran 6 aya 161. Bí aya tan Quran 6 aya ó yẹ kẹ́ ti máa yà yẹn wá wù mí rí tí. Òun náà ni 161 náà ni. Verse 161. Wọ́n ti sọ. Àǹtí Big Joes kò sí nǹkan kan mi ò ń báyàn jà ń tè ní tábàjọ àbí máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Mr. Kunle má bínú ẹ mú kásáré kakíní ẹ̀ fún àwọn. Àlàyé ni. So Mr. Leke bá wọn gbé Kùránì yẹn sí. Ṣé ti rí sà? So mo yìí máa bèrè kíní yẹn lọ́wọ́ Mr. Kunle náà nípa orúkọ Lárúbáwá tí wọ́n ń jẹ́. Wọ́n ní àwọn èèyàn orúkọ yẹn ṣe orúkọ Lárúbáwá orúkọ Ìsìlámù ni. Ta ló dá Ìsìlámù lẹ̀? Ṣé Lárúbáwá kọ́ ló gbé wá ni? So Mr. Kunle yìí máa sọ fún wa ní wọ́n yìí máa ṣàlàyé yẹn. Ó yẹ ká Kùránì yẹn báyìí, ó yẹ ká ẹ ṣe. Bada Estazatu Albasma. Ọlọ́run ní kúlí innani àdáni rọ́bì ìrẹ́ iṣẹ́ Ọlọ́run. Sọ wípé Ọlọ́run ọba fi mí mọ̀nà. Ila sirati mustaqim sójú ọ̀nà tó dúró déédéé tí ó yẹ tí ó gbò. Dínà kìyàmà ojú ọ̀nà tó ṣe pé ojú ọ̀nà kan ni. Mílátà Ibrahim Hanifa tí ànábì wa Ibrahim tóun náà ṣe. Wa ma kana minal mushrikin ànábì Ibrahim yìí kò bá wọn ṣe ẹbọ rí bẹ́ẹ̀ náà ni kò mú nǹkan kan lẹ́bọ ṣe. Ó wá ń sọ lọ síwájú ó ní kul inna salati ìrà ànábì sọ pé ìrun tó ń kí. Sọláàtà háì. Ṣé ń gbọ́ sà. But mo ń gbọ́ ìbọn tí ìtẹ́ tó ń dárúkọ yìí kò sínú àbí mi ò mọ Lárúbáwá mọ́ ni. Ibẹ̀ náà là ń lọ. Ó ń prove fún yín pé Muslim irọ́ ẹ mọ̀ kan. Mr. Kunle tí gẹ̀gẹ̀ kan tó bá wà bí nìkan máa kà. Nǹkan tá a bá gbé síta. Mr. Kunle kẹ́tẹ́ mo bá imagine nǹkan tá a bá gbé síta a máa fẹ́ kẹ́ kà kẹ́dẹ̀ sọ fún wa láyé. A ní fẹ́ kẹ́ máa mú mi sí ẹgẹ́. Àyà yẹn ń kọ̀ntínú ni láti 61 yẹn títí dé 60. Ẹni sùúrù olówó Mr. Kunle ẹni sùúrù ó yé wa wọn ò bá kà á débẹ̀. Ibo ló ti ní Muslim lòun mí ìrò tó yẹ kẹ́ ti ẹni sùúrù olówó Èkó ẹni sùúrù èmi ń sọ fún yín ṣẹ́rí nǹkan ṣẹlẹ̀ nípa olówó Èkó. Kunle Mr. Kunle bóyá 163 bóyá lọ sí 163 direct. Ibo ló ti ní Muslim lòun. Àbá yìí ti gba máìkì lọ́wọ́ yín so ẹ̀yẹn dálé bóyá òun ní ibẹ̀ náà ni mo fẹ́. Àfà Mr. Amoni ẹ má bínú. Ibo ló ti ní Muslim lòun kádẹ gbé jáde. Àyà yẹn náà ni ṣẹ́gun 161 to. Muslim ni mi máa ní Abraham adẹ̀fẹ́ rẹ́ẹ̀rì nǹkan tá à ń sọ nìyẹn. Ó ní àyà yẹn náà ni mò ń bá bọ̀ nípa nǹkan tá ànábì Ibrahim fi proof pé Muslim lòun. Ẹni tí ká lọ tàti máa pé Muslim ni. Àyà yẹn náà ni mò ń túbọ̀ tẹ́tí kọ́ ẹ ṣe ti rí next àyà tó tẹ̀lé àyà tí wọ́n gbé jáde òun ni àyà yẹn. Next ẹ ṣe ó wá ní kúlí iná salati rẹ Ibrahim sọ pé àdúrà tó ń ṣe wà nùsìkì àti ìjọsìn tó ń ṣe wà mà yáyá tó bá ṣe iṣẹ́ mi. Ibrahim kọ́ nọ́mbà wíńbẹ̀ yẹn ẹ lọ wo dáadáa Ibrahim kọ́. ṣé ń gbọ́. Ibrahim kọ́ ẹ má jẹ́ kó dàrú ẹ padà sókè. Kò dàrú ọyìn ẹ má jẹ́ ojú ààrẹ dúró. Ibrahim kọ́ nọ́mbà dúró. Ẹ̀yin àfáà yìí ṣé ẹ má gbàgbé pé Muhammad ni wọ́n ń fún revelation yìí o àbí Muhammad ni wọ́n ń fún revelation ẹ má gbàgbé o. Muhammad ni wọ́n ń fún ní revelation ṣé ń gbọ́ mi. Wọ́n ti sọ fún yín pé Abraham ọmọ Júù ni bẹ́ẹ̀ máa fún ọ̀rẹ́ máa wọ̀rẹ́ níṣó. Ṣé ti rí. Ní sùúrù afáramọ́ ní Islam ẹni tí jẹ́ ká sọ̀rọ̀ àní gbọ́ra wáyé. Ẹ jẹ́ kí àfa Ibrahim àfa máa bọ́rọ̀ wọn lọ kí lẹ̀ ń já sí fún Mr. Kunle. A fún wọn láàyè ìbọn la fún Mike látàárọ̀ bí Mr. Kunle kò yé Mr. Kunle nǹkan tá à ń sọ ni pé àfa ẹ jẹ́ ká ṣàlàyé kó yé wọn dáadáa ibi tẹ́ máa gbé jáde máa pé Muslim ni Abraham nǹkan tá à ń sọ tó máa ní Muslim ni mí o nǹkan tá à ń sọ nìyẹn. Ṣé ẹni sùúrù olówó Èkó ṣé kí n dá yín lóhùn mo ti sọ fún yín mo sọ fún yín ó wà dáadáa mo ní sùúrù mo tó pé àyà tí mò ń kà lọ yẹn àyà yẹn tọ́ka pé mùsùlùmí ni Ibrahim ẹ gbọ́ mi ẹ jẹ́ n sọ fún yín mo sọ pé nígbà tí ikú dé wá bá Jacob ànábì Yakub ó bèrè ẹni sùúrù mo kọ́kọ́ fẹ́ kà fún yín tree yẹn fẹ́ ka tree yẹn fún yín pé Abrahamic tree
pé Abraham ló bí Isaac àti Ishmael. Isaac ló bí Jacob. Mr. Kunle ẹ má bínú ẹ ká ṣe yan kan fún Mr. Adeleke ẹ yẹ ká ṣe báyìí ṣe mọ 166 Quran 6:162 tó ń kà yìí Abraham kọ́ ló ń bá wí ẹ jẹ́ ká lọ gbé tẹ̀sí ẹ̀ jáde ẹ rí i pé Muhammad ló ń bá wí ń bẹ̀. Muhammad ló ń bá wí wọn sọ pé lómi kó dẹ̀ má ṣe tutù nípa ẹ̀sìn. So nǹkan tó ń sọ Mr. Kunle àwa wà ń bí. ẹ má mọ defend wọn bí báyìí. Mr. Kunle àwa náà ń kà lọ́dọ̀ wà ń bí báyìí kò ń ṣe pé wọ́n ń sọ̀rọ̀ adédè ń gé wọn àfẹ́ kí àwọn èèyàn máa rí pé àfa yìí wà ń parọ́ tí wọn náà làwa ń ṣe. Ok. So yé Mr. Kunle nǹkan táwọn sọ nǹkan lélẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ jẹ́ kó yé yín nǹkan yẹn. Ibi tẹ́ máa fi hàn wá pé Abraham ní Muslim ní mí o. Bí Ádámù náà dẹ̀ fẹ́ tó ní Muslim ní mi ta máa gbé já nǹkan tá à ń sọ. Ok èmi ní àyà tí èèyàn ti sọ pé Mùsùlùmí ni òun fúnra ẹ̀ kọ́ ló sọ bẹ́ẹ̀. Ok ẹ máa gbọ́ tẹ́ bá wá sọ bẹ́ẹ̀ tá a bá wá rí àyà kan tó jẹ́ pé ẹni tó dá Islam lẹ̀ tó bá wá lóhùn ní Mùsùlùmí àkọ́kọ́ ńkọ́ kí lẹ máa rí sí nǹkan yẹn. ẹni tó dá Islam lẹ̀ o. ṣé àmì tó dá Islam lẹ̀. Ta ló dá Islam lẹ̀. Ok ẹ má bìtá lẹ̀ ẹ mọ̀ tó dá Islam lẹ̀. Ok ẹ ṣe ẹ má dá ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu o. Ok ẹ ṣe ń ṣókí ẹ ṣe ń ṣókí. èmi àti ọ̀pọ̀ mi àti yín mọ́ra wa dáadáa ẹ má dá ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu èmi àti yín ó jàrí o. Ẹ sáré jẹ́ kí n explain. Ṣé rí olówó Èkó, contrary to people's opinion about Islam, and tí a lot of people máa rò pé ló dá Islam lẹ̀ kó ló dá Islam lẹ̀, Ànábì Muhammad máa rò pé dá Islam lẹ̀. Ànábì only came to complete it. Islam has been existing before the emergence of Prophet Muhammad sallallahu alaihi wasallam. And we have a lot of ayats and verses in the Quran tó back ọ̀rọ̀ tí mo sọ yìí up. Ẹyọ kan náà ni nígbà tí mo sọ fún yín pé Jacob ize hadora Yakuba lè mọ òtù ìzèkọ́ làlébà ní mọ́ táàbòdó náà mi bá àdì tí ó pé ìjàpé Jacob fẹ́ kú ó wá béèrè lọ́wọ́ àwọn ọmọ tó bí pé ẹ̀yin ọmọ mi ẹ̀sìn wo lẹ máa sìn tí ń bá kú kọ́ọ́lù wọn wá dá lóhùn nàbùdù ìlà haka wọn ní a máa sin ọlọ́wọ́n ọba rẹ ọlọ́wọ́n ọba ìwọ Jacob wá ìlà abá ika ìbíra ìmọ̀ àti ọlọ́run bàbá tó bí ẹ ànábì Ibrahim wá Ismaila àti bàbá ẹ Ismail because Abraham is the grandfather of Jacob. Àwa ni wà nahanu lahu muslimun a máa jẹ́ mùsùlùmí fún ọlọ́run ọba yẹn. Ó mìíní pé mùsùlùmí ni Ibrahim àti Ismail àti Isaac kókó wá kan Jacob. That is a confirmation. The only thing tí Prophet Muhammad mú wá ni pé before now Islam kò ń ṣe nǹkan tó wà straight gbòkè ẹ kírun lágbègbè báyìí ẹ kírun nígbà báyìí ẹ yọ zaka ẹ lọ àjì rárá wọ́n ti ń ṣe but Allah only perfected him for the prophet, perfected the religion. It wasn't as if the prophet. Mr. Kunle ẹ mọ̀ tá a máa ń fẹ́ ń bí báyìí Mr. Kunle tá a bá sọ̀rọ̀ bí a máa ń fẹ́ kí gbogbo ayé máa ka nǹkan tí ẹ bá ń sọ ká wá máa tẹ̀lé yín ká wá rí pé bọ́ ṣe sọ pé Muslim ó yé yín ìdí ni pé àwa pé Muhammad ni Muslim àkọ́kọ́ àwa dẹ̀ lẹ́rìí fún a máa gbé jáde bọ̀ ẹ̀yin sọ pé Abraham ni Muslim ẹ má kánjú ẹ̀yin sọ pé Abraham ni Muslim àwọn kan Jacob kan ń sọ fún àwọn ọmọ wọn kọ́ ṣẹ́ẹ̀sì òun ṣé lè fi hàn wá pé Abraham Muslim ni o àwọn ti sọ pé àyàkùrán náà ni mo kà yẹn alówó Èkó Muhammad sọ pé Muslim lòun so ti tó bẹ̀rẹ̀ ẹjọ́ kí ni túmọ̀ Muslim. Mo sọ fún yín pé ẹni tó ju pájú sẹ́lẹ̀ fọlọ́run ló ń jẹ́ Muslim. So okay ṣé ká fi hàn yín sí àbí. Bẹ́ẹ̀ ni ẹ fi hàn mí. So tá a bá ti fi hàn yín ẹ máa ní ká má bínú nípa tí Abraham tẹ sọ yẹn ẹ máa ní parọ́. Olówó Èkó. No ẹ má jọba ẹ máa ń ṣe lórí bíbá ẹni yẹn tó gbé jáde ẹ má jọba ẹ máa ń ṣe bíbá ẹni sùn bá ṣe máa ń ṣe bíbá tá a bá ti gbé jáde ẹ máa ní ká má bínú pé nǹkan tẹ sọ yẹn ẹ parọ́ ní bá ṣe máa ń ṣe bíbá yẹn. Bẹ́ẹ̀ ni màá gbà bá sọ pé parọ́. mo ṣe kọ́ béèrè lọ́wọ́ yín pé kí ló ń jẹ́ Muslim ẹ̀dẹ̀ ní ẹni tó ju pájú sẹ́lẹ̀ fún. Bẹ́ẹ̀ ni. Allah so ms ẹ bá mi gbé jáde Quran 39:12. Mr. Adeleke ẹ ṣe tẹ́lẹ̀ pé Muhammad ní Muslim àkọ́kọ́ sí Islam lé ayé tẹ́lẹ̀ tí Muhammad tó dé. Kò sí wàhálà mo máa yàtọ̀ fẹ́ gbé wá sẹ́ẹ̀ nílé wàá ṣàlàyé ayà rẹ fún wa. Màá ṣàlàyé. Tán bá tiẹ̀ sọ pé Muslim ni Abraham tán dẹ̀ claim pé Abraham ló kọ́ Kaaba tó dẹ̀ pé láti ilẹ̀ òkúta ni wọ́n fi kọ́ Kaaba òkúta lọ́n forí balẹ̀ fún definitely
wọ́n sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé òkúta náà ni Allah òun náà ni Allah òun náà ni Muhammadu wá ló tún wá uphold kò sí nǹkan tó yàtọ̀ nú ẹ̀. So nísìnyí àwọn tó ń túmọ̀ Allah sí Ọlọ́run gangan ní issue. Allah ò kì í ṣe Ọlọ́run, òkúta ni Allah. ẹ má wọrí èmi kàn sọ̀rọ̀ tèmi ni ẹ má wọrí. Ṣẹ́rí Ọlọ́run Mr. Kunle má ti lọ bẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ ni. Mr. Kunle mo láì káyà tẹ gbé wáyà áyà tẹ wáyà ẹ̀kọ́ kẹ́ ṣàlàyé fún wa ẹ ṣe Mr. Kunle. Yes sir, ntí àyà yìí sọ ni pé wá ò mẹ́rìtù lè an àkúnà awwala lil muslimin pé wọ́n pa mí láṣẹ pé kí n jẹ́ àkọ́kọ́ mùsùlùmí. Ṣé wá ṣe tó kí n sọ̀rọ̀? Ṣé wá jẹ́ kí n sọ̀rọ̀? Ẹ̀gbọ́n mi olówó Èkó mo àpẹẹrẹ bàbá mi ẹ ṣàlàyé. Èmi àti yín àdé níjà tẹ́ ẹ bá nígbà fún mi lẹ̀ nígbà fún mi màá dẹ̀ máa lọ. Ṣé rí àwọn ọ̀rọ̀ míì wà ẹ máa ń gbé tefsir náà síbẹ̀ mọ́ tefsir ẹ lọ wo tefsir ọ̀rọ̀ yìí kò ń ṣe pé ń tànà bí n sọ ni pé wọ́n sọ pé kóun jẹ́ first muslim no kóun gba wájú ló ń sọ àti sọ pé kóun tètè máa ṣíra tó bá sọ pé kíyàn já kọ́kọ́. That is, I should be the first person to do this, not as if he was the first person as a Muslim. Nǹkan tó ń sọ kọ́ nìyẹn. Ẹgbẹ́ tefsir wa tó bá yẹ pé kò ń ṣe tó bá yẹ pé rọ́lọ́rọ̀ tí mo sọ yìí. Ẹ̀gbọ́n mi máa ní kẹ́ má bínú olówó Èkó. Ẹgbẹ́ tefsir wa. Mo ń dúró de tefsir rí sà. Kí ẹ bá wọn gbé sí ẹ ṣe. Àti Big Josie Madam Big Josie bá kan pa mílíọ̀nù tèmi bá ti wọ̀ ni. And I am commanded wọ́n ti pa mí láṣẹ in the Quran nínú ìwé Kùránì to be the first of those who surrender unto him. Kí jẹ́ àkọ́kọ́ ẹni tí ó jupájú sẹ́lẹ̀ fún. The first of those who accept Islam. Àkọ́kọ́ ẹni tó gba ẹ̀sìn Ìsìlámù ẹ pa máìkì báyìí. Ẹ jẹ́ kí n tún ka jẹ náà. Olówó Èkó ẹ sọ pé ẹ máa jẹ́ kí n sọ̀rọ̀ o. Ẹ sọ pé ẹ máa jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ sọ pé ẹ máa bẹ̀lẹ̀ sọ. MS ẹ̀yẹn pa máìkì náà ẹ̀ Mr. Kunle ṣé káà náà pa máìkì fún yín. Ẹ sọ pé ẹ máa jẹ́ kí n ẹ ká pa sọ̀rọ̀. máìkì fún yín àgbà yẹn ok. Ok tó bá yẹ kó jẹ́ àkọ́kọ́ ẹni tó máa kọ́kọ́ gba Islam ẹ ṣe ó mì pòun ló mú Islam wà ní báwo ni ẹni tó yẹ mú Islam wà ṣe máa gbé first person tó máa kọ́kọ́ gbà Islam ti wà láyé tẹ́lẹ̀. Mr. Kunle ẹ jẹ́ ká ṣe báyìí Mr. Kunle. Olówó Èkó ẹ̀gbọ́n mi ẹ ṣe ẹ má bínú Mr. Kunle pé ẹ fẹ́ bẹ̀bẹ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ ká ṣe báyìí. Olówó Èkó yẹ kẹ́ mọ̀ pé mi àti ẹ má ṣe mo ti pé ẹ fẹ́ bẹ̀bẹ̀ ẹ ní sùúrù Mr. Kunle ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ bá ní Muhammed kọ́ ni àkọ́kọ́ ẹni tó mú Islam wá ta ló mú Kùránì wá ẹ jẹ́ ká kàn sọ lọ́jíìkì ta ló mú Kùránì wá. Màláíkà Jibril ló mú Kùránì wá bá Ànábì láyé. Ta ni wọ́n mú fún? Ànábì Muhammad sallallahu alaihi wasallam. So bí àpẹẹrẹ ṣe tí yóò bá sí Muhammed ṣé Kùránì máa wà? Kùránì máa wà torí ìwé kan ti wà kí Kùránì tó wà. Àwọn òwe ti wà kí Kùránì tó wà náà. No mò ń sọ Kùránì gangan ẹ̀yin ò sọ nǹkan mi. Tọ́lọ́ máa lóhùn rán Ànábì arán ẹlòmíì. Ẹ ní sùúrù ta ló máa mú wá? Ẹlòmíì á tún gbà. So ìyá tẹ́lẹ̀ mi bá gbà yẹn ta ni tó bá fẹ́ kírun ta lè máa túrò ta lè máa gbà lọ bá àlá sọ̀rọ̀. No, okay, another misconception. Mr. Kunle down ní ẹ̀wọ̀n kan wà mí jẹ́ ká máa olówó ìgbà tú èèyàn kan lọ kí Ọlọ́run. Ẹ má bínú tẹ́ bá fẹ́ ṣe àṣà dancing báwo lẹ ṣe máa ṣe ashhadu alla. Ashhadu an la ilaha illallah. Mo gbà pé kò sí ọba mi lẹ́yìn Ọlọ́run. Yes. Wa anna Muhammadan rasulullah. Okay, má bínú kí ló tẹ́ fi Muhammadu sí ṣe báwo ló introduce Allah sí. Ẹ̀wọ̀n kan ẹ̀jẹ̀ pa máìkì mi mo ti gbé wọn fẹ́ bẹ̀bẹ̀ Mr. Kunle ẹ má bínú mo ti pa máìkì mi. Okay. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lè ṣe máìkì mo ti pa máìkì. Mr. Kunle ẹ sọ fún gbogbo ilé kan má bínú. Bàbá ẹ̀yin náà ẹ wo nọ́mbà 1 ẹ̀kọ́ tẹ́mi kàn fẹ́ bá yín sọ èmi ò kàdísì mi ọ̀dẹ̀ tú Kùránì. Okay. Ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ ṣe ẹ wo àkókò tẹ tíkì wa tẹ fi ń dìfẹ́ǹdì bàbá oníbàbá. No now ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ jọ. Bàbá mi ta ni bàbá mi tí mo sọ fún yín pé mi ò dìfẹ́ǹdì ṣé sọ sí bàbá mi ò dìfẹ́ǹdì bàbá tó bí mi lọ́mọ. Mọ́mọ́dún lẹ́ ń dìfẹ́ǹdì náà. Ẹni fẹ́ ẹ̀jẹ̀ rẹ́dì láti kó ìran Yorùbá lẹ́rú fún Sáúdì. Ẹ ní sùúrù ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀gbọ́n mi Sherry, there is one thing that I need to understand.
ẹ lè tì mí kúrò nílẹ̀ Yorùbá torí mo jẹ́ Mùsùlùmí. Ọmọ Yorùbá ni mí, kò sí tẹ́nibọ̀dì lè ṣe sí mi. àwa ò fẹ́ kẹ́ máa ṣẹrú ni. Rárá, ẹrú kọ́ ni mo ṣe pé mò ń sin Ọlọ́run ọba mi. ẹrú rọ ẹni sùn tó bá jẹ́ pé ọ̀rọ̀ Allah lẹ fẹ́ sọ ẹ pè ní Allah. tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ti wálẹ̀ Yorùbá lẹ fẹ́ sọ. Àkọ́bí ẹ̀gbọ́n mi, àkọ́bí pé Allah ní Ọlọ́run. Àkọ́bí ọlọ́ba. Àkọ́bí ọlọ́ba fẹ́ bèrè question kan lọ́wọ́ yín sà. Ẹ jọ kí ni ìyàtọ̀ láàárín Olódùmarè ẹni sùúrù ẹ jẹ́ ń béèrè béèrè lọ́wọ́ tẹ̀yìn náà ẹ ti béèrè béèrè lọ́wọ́ mi ẹ kí mi náà béèrè lọ́wọ́ yín. Kí ni ìyàtọ̀ láàárín Olódùmarè Ọlọ́run àti Ọlọ́run? Kí ni ìyàtọ̀ láàárín mẹ́tẹ̀ẹ̀ta? Ìyàtọ̀ Elédùmarè Ọlọ́run Ọlọ́run. Kẹ́rin kọ́ tí màá sọ fún yín nọ́mbà 1 ni pé. Ó ti ẹni sùúrù ẹ̀ dáhùn question ẹ̀ gbọ́dọ̀ dáhùn. Àwọn Mùsùlùmí ló kéré sí Ọlọ́run. Àwọn àṣírí. Ní sùúrù Ọlọ́run tá à ń darúkọ nílẹ̀ Yorùbá gan àwọn Ọlọ́run wa ni àwọn tó ti kú before us la máa ń pè Ọlọ́run Ọlọ́run. Ọlọ́run Elédùmarè tá à ń sọ ni ọba tó dá ayé àti ọ̀run tó dá ìran Yorùbá tó dẹ̀ rẹ́ Ọ̀rúnmìlà bàbá Àgbọ̀nmìrègún pé kó wá fún wa ní way of life. So that is it. Allah àti Ọlọ́run Elédùmarè tiwa wọn ò ní the same character. Ṣé mo lè béèrè béèrè kan sísà? Ẹni sùúrù Mr. Kunle. Ẹ̀hún Akànbí mo rí pé wọ́n fẹ́ Mr. Kunle wọ́n yìí fẹ́ wọn tí ì gbà nípa Allah àti Ọlọ́run yìí. So báwa ṣe máa ṣe délé kíní yìí mo fẹ́ kí gbogbo èèyàn kọ́ máa lò ó. Ẹni tẹ́ bá ti pàdé àwọn Mùsùlùmí ẹ̀yẹ ká máa béèrè lọ́wọ́ wọn bóyá ó máa ṣe wọn níyè. Mr. Kunle ẹ mọ̀ pé wọ́n gbé Islam wá sílẹ̀ wa ni. Bẹ́ẹ̀ni. Tí wọ́n tó gbé Islam dé ó ṣáà ní way of life táwọn èèyàn wá ń gbé tẹ́lẹ̀. Of course, yes, of course. So ẹ jẹ́ ká wá wò pé Ọlọ́run Elédùmarè lẹ́wà yẹn kó ti wá sọ pé ẹni tí ó bá fi bíyà ìṣẹ̀ṣe tó ń ṣe lẹ̀ bíyà oníṣàngó ni o ọlọ́ṣun ni o ọlọ́ya ni o tó bá fi ilẹ̀ tó bá gba Islam àbó gba Kristẹni bíyà torí ìdí kan àbí ìdí kejì tí Ọlọ́run Elédùmarè yẹn bá ti ní ká pa ẹni yẹn ṣé Islam máa lè wọlé wa ìyẹn àkọ́kọ́ 1 Islam ó lẹ́ni tó bá fi Islam lẹ́ oníkọ́ pa torí ìdí kan àbí ìdí kejì àfẹ́mọ̀ dí yẹn o ibi kejì Allah kan náà ó ń sọ pé ẹ̀yin Muslim ó ní kẹ́ lọ máa jà fóun ó lóun ti fi ẹ̀mí yín gba pàṣípààrọ̀ ó ní kẹ́ ẹ jà sójú ọ̀nà òun kẹ́ ẹ dẹ̀ pààyàn àbí kọ́ pa yín náà gbogbo ẹ̀ la máa fún yín ó tún sọ ń bì kan fún Muhammed pé lọ máa jà títí tó fi máa gba Islam ẹ má Mr. Kunle nǹkan tó fẹ́ kẹ́yìn ṣe ẹ jẹ́ ká gbé attribute yẹn síra wọn ṣé wọ́n jọra wọn fúnra yín kẹ́ dájọ́ bẹ́ẹ̀ báyìí fẹ́ ṣàlàyé ṣé wọ́n jọra wọn méjèèjì. Ẹ ṣe gan Olówó Èkó ṣe rí ọ̀rọ̀ kan ni màá sọ méjì ni màá sọ lọ́rọ̀. Àkọ́kọ́ ni pé mo kọ́kọ́ rí i pé à ń ṣe àbòsí fún Islam. Ẹ má bínú jẹ́ kí n sọ yín lẹ́sọ̀ pé kí n sọ̀rọ̀ o. Ìdí tí mo fi rí pé à ń ṣe àbòsí ni pé gbogbo àwa ọmọ Yorùbá ẹ̀sìn ìṣẹ̀ṣe tá à ń pè ní ìṣẹ̀ṣe nídìílé wa. Ṣé mo ọdẹ bí sọ kí ní tẹ̀sán ìjáde Mr. Kunle ṣé mo ọdẹ sọ ìjáde ẹ ti máa ń sọ lọ́dà platform Islam gangan de la ṣe ṣe mi mọ ẹni tó mú tún yẹn lè ṣe máa kì í. èmi mo mú tiẹ̀ because ọ̀rọ̀ yẹn tí àṣìṣe yẹn fi lè bọ́ lẹ́nu Islam wọ́n máa ń sọ lọ́dà platform wọ́n máa ń sọ so Islam gangan ni àṣìṣe Islam àṣìṣe ó lẹ́nu tó bá fi Islam lẹ́nu kọ́ pa ms ẹgbẹ́ Quran yẹn sí Mr. Adeleke ẹ̀yin ẹgbẹ́ àdìsí jáde. ó ti lọ. so ẹgbẹ́ Quran yẹn jáde Quran 489 káwọn èèyàn kà so báwo lẹ ṣe máa fi Allah tó ní rọkàn yìí ẹ máa fi wé Olódùmarè ó yàtọ̀ attribute wọn ò jọra so ẹlòmínà lè gba Mike Allah wife àbí Afa Ṣọlá bí i Mr. Adeleke Allah wife ẹ lálejò. Gba Mike so kẹ attention tó bá dé. Irọ́ tiẹ̀ làfà náà ń pàjáre. Ẹ kálẹ̀. Nípa ayàtẹ̀ ẹ̀kọ́ gbé wá yẹn kó tó di pé ẹ gbé ilé ìwà pé wà máa àrísáré náà. Ní tí Ọlọ́run sọ ń bẹ̀ yẹn pé wà dúró láwọ́tẹ́kì fún náà. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n ń fà níbí náà ni wípé Allah yàtọ̀ sí Ọlọ́run. Tùtẹ́yìn náà bá tu dáadáa ẹ má tu Ọlọ́run ní Allah. Tẹ́ bá wo English rẹ̀ náà wọn kì í tu ní Ọlọ́run wọn kì í pè ní God tó ti yé ní sísọ ní Allah
ẹ wo translate rẹ̀ Allah ni wọ́n ó tú síbẹ̀ so kọ́mọ dàbí ìgbà tó yá pé yín ń tú ti yín tó ti yé yín ẹ kàn máa tú Allah so kó lè bá a rọrùn. wá ní èdè Allah kò kí ń ṣe Ọlọ́run èṣù kò kí ń ṣe ṣàìtàn ẹ yọ àwọn kíní yẹn kúrò náà whatever tẹ́ bá fẹ́ tú Allah ni Allah ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ gbẹdẹmukẹ yìí tó wá pé Nàìjíríà lẹ́wà tẹ́ bá kúrò Nàìjíríà tẹ́ dé China gbẹdẹmukẹ yìí náà lẹ́yìn á máa jẹ́ ẹ̀wọ̀n lè change orúkọ yín. You cannot translate name. Your name is your name anywhere you go. Ṣó ti yé yín? So nísìnyí Allah òun ni Allah òkúta dẹ̀ ni Allah inú olúwa ilé Kaaba dẹ̀ ni Allah. Tẹ́ ẹ bá ti lè pè ní Allah ẹ máa sọ pé olúwa ilé Kaaba sọ wípé nínú Quran olúwa ilé Kaaba sọ wípé àwọn nǹkan tí wọ́n máa sọ nìyẹn. So ẹ tú kínní ìsìn kẹ́ wá yẹ kó yé wa. Torí àwa ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ kí wọ́n tó gbé olúwa ilé Kaaba dé. ó ní wàdú láwù tẹ́kùfùrúnà kàmá káfàrú fàtẹ̀kùnúnà sàwá'án fàlá tattakhidhuhum awliya'a hatta yu'ajjiru fi sabilillahi fa'in tawallaw fakhuzuhum waqtuluhum haythu wajadtumuhum wala tattakhidhu minhum waliyyan wala nasira. ó ní wàdú láwù tẹ́kùfùrúnà tí wọ́n bá yẹ ní ẹ̀kọ́ kàmá káfàrú gẹ́gẹ́ bí wọ́n ṣe yẹ ní ẹ̀kọ́ fàtẹ̀kùnúnà sàwá'án ẹ máa bẹ ní dọ́gba. báwo lẹni ẹ̀kọ́ ṣe jẹ́ kèfèrí. ẹni ẹ̀kọ́ ẹni tó bá kọ́ náà. ṣé ẹni ẹ̀kọ́ ní láwùtẹ́kì fòrò náà dábàá jẹ́ sẹ́ni ẹ̀kọ́ nìyẹn sẹ́ni ẹ̀kọ́ ló wà ń bẹ̀. ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Allah fa ẹ ti ẹ bẹ̀rù Allah pẹ̀lú tùkùtù tẹ̀ǹtù sẹ́ni ẹni ẹ̀kọ́ ní kèfèrí. kí ni disbelief kí ni ìtumọ̀ disbelief. disbelief yẹn wá di ẹni ẹ̀kọ́. kí ni disbelief ní Yorùbá tẹ́ bá fẹ́ tú disbelief. ẹni tí ò ní gbàgbọ́ ni nà ọ́ báwo lẹni tí ò ní gbàgbọ́ sí wá jẹ́ ní ẹ̀kọ́. àtẹni ẹ̀kọ́. ẹni ẹ̀kọ́ yàtọ̀ síra wọn. ẹni tí ó ní gbàgbọ́. ẹni táyé ti pọ̀ sílẹ̀ ni wọ́n ń pè lẹ́ni ẹ̀kọ́ ẹni táyé ò gbọ́ tiẹ̀ mọ́ ni wọ́n ń pè lẹ́ni ẹ̀kọ́. ẹni tí ò ní gbàgbọ́ nù Allah ìyún mi ni pé kò ní gbàgbọ́ ń bò mí ni. ẹni tẹ́ fún nìkan tí kò gbà kí ló ṣeun. so ẹ mọ̀ tún máa ń tán pè lẹ́ni ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá. ẹ dúró mo fún yín ní nǹkan nìsín ẹ wàá gbà kí nìyẹn. disbelief ní tí ò ní gbàgbọ́ nínú Allah ni. so ìgbà tẹ́ fún mi ní nǹkan tí mi gbà yẹn so ìyún wá mí ní wípé lómi ó fún mi ní nǹkan mi ní gbà. bẹ́ẹ̀ tẹ́mi fún yín yẹn kí lẹ ṣe. àánú náà kí nìyẹn. kò tẹ́mi lọ́rùn ni tẹ́lómi tẹ́mi lọ́rùn náà. tẹ́mi wá fún yín yẹn kí lẹ wá ṣe sí. mi gbà lọ́wọ́ yín. ẹ gbà ẹ kọ yóò rí nǹkan ìtumọ̀ kankan náà ni. ó yàtọ̀ síra wọn mi nígbàgbọ́ on disbelief nìyẹn mi nígbàgbọ́ kèfèrí ẹni tí ò nígbàgbọ́ ni. ẹ gbà ẹ kọ náà ni. ẹhìn so ẹni tí ò nígbàgbọ́ nínú Islam ó dẹ̀ nígbàgbọ́ nínú nǹkan míì. ẹ máa gbọ́ mi torí pé ẹ nígbàgbọ́ nínú nǹkan tí mo fún yín nínú ẹ̀ lẹ́ fi kọ́ nǹkan kan náà lájọ ń sọ ẹ gbà. no kì í wá sẹ́ni ẹ̀kọ́ ló wà níbẹ̀ ẹni tí ò nígbàgbọ́ lẹ́wàá tú síbẹ̀ torí pé ìgbà tí mi gbà kan lọ́wọ́ yín yẹn kò mí ní wípé mi ní gbà lọ́wọ́ ẹlòmíì. ẹ wá tèmi wá fún yín yẹn kí lẹ ṣe sí ẹ̀kọ́ náà ni. àṣẹyìn bẹ́yìn lẹ fún mi ní nǹkan tí mi gbà ẹlòmíì tó bá ní lárí jẹ nìyẹn lọ mo lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ náà kò mí ní pẹ́ ni ẹ̀kọ́ ní mí náà. ẹ kalẹ̀ àbọ̀rọ̀ àbọ̀yẹ ẹ má fa rẹpẹtẹ jù ẹ má fa lówó Èkó mo kí yín o mo ní ìbéèrè tí mo fẹ́ ẹ ṣe sùúrù àáfà ẹ ṣe sùúrù ìbéèrè tí mo tán sọ fún yín ni wípé Allah kì í ṣe Ọlọ́run Elédùmarè ṣùgbọ́n yín ò gbà ṣùgbọ́n kí ni Yorùbá Jibril afẹ́kẹ́ sọ Yorùbá ẹ̀ fún wa ẹ kúkú ti fún wa ní Yorùbá Allah ẹ dẹ̀ ti fún wa ní Yorùbá Shaitan kí ni Yorùbá Jibril tẹ́ ẹ̀ bá tí rí ẹ padà lọ sàlẹ̀kẹ́ lọ́bì rẹ̀ torí ẹ̀ fún wa níyẹn ńgbà tẹ́ ẹ gbé ẹ fún wa ní Yorùbá Jibril. ẹ ṣí máìkì yín àfa àgbọyàn. àgbọ̀ Yorùbá Jibril la fẹ́ mọ̀ lálẹ́ yìí torí wàhálà máa so lálẹ́ yìí ẹ túmọ̀ pé tí ìbádé máa fẹ́ fún wàhálà yìí ẹ fún wa nígbà tẹ́ ẹ ti sọ pé Allah ni Elédùmarè àbí lẹ́ni Ọlọ́run àṣà ìtọ́nsì ní èṣù ó dáa kí ni Yorùbá Jibril. Jibril lẹni tá a rán níṣẹ́. kí ni Yorùbá ẹ̀ ni mò ń sọ owó kọ́ wọlé fún nígbà tẹ́ dé. ẹni tá a rán níṣẹ́ òjíṣẹ́ ẹni tá a rán níṣẹ́.
ẹni tá ẹ ṣe tú àlàyé orúkọ Allah tó fi jẹ́ pé Ọlọ́run lẹ pè ńgbà tẹ́ dé èṣù lẹ́dẹ̀ pé ṣàìtọ́n ó yẹ ká ẹ lè fóun náà lórúkọ kan bì. kí ni ẹni tá a rán níṣẹ́. òkè ànábì kì í ṣe ẹni tá a rán níṣẹ́. ẹni tá a rán níṣẹ́ lò náà. èṣù làwa máa ń bẹ̀ lọ́wọ́ ẹlẹ́ Yorùbá èṣù làwa máa ń ránṣẹ́. bẹ́ẹ̀ níbi tí wàhálà wà ìsìráfílà nǹkan kí ni Yorùbá ìsìráfílà. ẹni olùfọ́n fèrè. ní Yorùbá ìfìrà sórúkọ nìyẹn àlàyé lẹ fún ẹ fún lórúkọ. olùfọ́n fèrè olùfọ́n. ní chọ́ọ̀chì ni ṣé ń gbọ́ ẹ̀yìn yẹn àbí tẹ̀fí àlù. wọn ò lórúkọ fún wọn ṣùgbọ́n wọ́n rí àṣà ìtọ́n wọ́n ní èṣù wọ́n rí Ọlọ́run wọ́n pè ní Allah. kí ni Yorùbá Aisha kí ni Yorùbá Aisha yàwó àgbèrè. ìtumọ̀ Aisha náà ń ní wípé ẹni tí ó jẹ́ ìyàwó. ok ká máa tú àwọn ìyàwó ilẹ̀ Yorùbá sí àwọn ní Aisha tá bá ti rí ìyàwó ká máa pè Aisha. ẹ̀yin ìránṣẹ́ ti ríbi tí wàhálà wà. ẹ má lọ fún ọjọ́. hello. bàbá fẹ́ kírun ṣáà lè sọ pé Ọlọ́run akbaru ìgbà tó ti jẹ́ pé kọ̀ọ̀kan náà làwọn méjèèjì. ẹ lè ní Ọlọ́run akbaru torí wípé èdè tó kọ̀ọ̀kan náà kọ́ ni. a fi kírun ó yàtọ̀ tókè a fẹ́ lọ sẹ́yìn pé ifá àwọn Brazil wa ń kọ́ fálẹ̀ wa. ohun tá à ń bí kọ́ yẹn ohun tá à ń ṣé mo lè sọ pé Ọlọ́run akbaru nígbà tó ti jẹ́ pé ó kọ̀ọ̀kan náà làwọn méjèèjì. ẹ lè sọ bẹ́ẹ̀. why. torí èdè tí wọ́n fi mú wá kọ́ nìyẹn. ó túmọ̀ sí pé ẹ dá èdè yẹn padà síbi tán ti mú wá àwa ò fẹ́ Ọlọ́run yẹn làwa fẹ́. èdè tí wọ́n fi mú wá nìyẹn. ìbéèrè sí pọ̀ ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹ̀yin náà ti rí pálásì ṣe ní mùsùlùmí báyìí tẹ̀ ń ṣe mùsùlùmí. ẹ ti rí ṣẹ́ǹsì ó símpù a ti mú wọn níbi ẹ̀pọ̀. ẹ̀yin lálásìṣe òkè iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe. ẹni tó bá gbà lálásìṣe lọ́dọ̀ àwa táwọn ọ̀hún ṣàṣìṣe. náà ká máa bá ọ̀rọ̀ wa lọ. ẹlẹ́ẹ̀kejì àáfà. ẹ jẹ́ kó wá tú àáfà ó yẹ tú bíbá tẹ̀ ń tú yẹn kò sí ìbéèrè tí wọ́n lè dá àwọn àáfà ò mọ̀ ọ́n. ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tá à ń bá lọ kẹ́ tó wọlé. òkè ó yá. fàyín táwà láwọ tí wọ́n bá yẹ fàkúṣù ẹgbẹ́ àwọn